إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. Akí gbogbo ọmọ ìyá wa mùsùlùmí, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó tó ọjọ́ tó pọ̀ díẹ̀, kí n má sọ pé ó tó ọjọ́ mẹ́ta, torí pé ó ti kọjá ọjọ́ mẹ́ta tí a ti láǹfààní àti bára wa sọ̀rọ̀. Ààyè ni ò sí, gbogbo messages, gbogbo ìpè, gbogbo àwọn tí àwọn brothers tí wọ́n reach mi, gbogbo ẹ̀ ni mò ń rí. Tó sì já sí pé àsìkò tí ò sí náà fún mi náà ni kò jẹ́ kí àǹfààní àti lè ṣe nǹkan kan wà. Mo kí gbogbo wa yányán, mo really appreciate everybody. Mi ò sick o, mi ìṣàárẹ̀ kankan ò ṣe mí o, dáadáa náà ni o. Ṣùgbọ́n àwọn nǹkan èèyàn láwọn nǹkan míì tí èèyàn tún rán nínú ayé ẹ̀rí, òun ló gba àsìkò tó púpọ̀ lọ́wọ́ èèyàn. Mi ì ráyè social media náà láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta kan àbí tẹ́fẹ́ tóṣù kan gan sìn. Mi ì fi bẹ́ẹ̀ ráyè social media púpọ̀ báyẹn náà. Ṣùgbọ́n kódà kí àyè tí màá fi tẹ fóònù débi tí màá ní mo fẹ́ máa wo ohun tí ó ń ṣẹlẹ̀ kò sí fún mi. Bí kì í ṣe pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí n bá kàn ní chance àti sáré post nǹkan àbí mo fẹ́ sáré kọ nǹkan náà níbi tí n bá wà náà ni màá kàn rọra mú fóònù. Kódà ẹ máa gbọ́ ohùn àwọn tí wọ́n ń gbá bọ́ọ̀lù. Wọ́n ní láti wá sí orí field níbí báyìí láti lè wá kí n tiẹ̀ tún wá wo àyè níbí báyìí náà ni pé tọ̀. Bí àyè kan tí mo lè jókòó sí wà tí mo lè sáré sọ nǹkan tí n bá sọ, torí messages yẹn pọ̀ gan àtàwọn kọ́ọ̀lù pọ̀ gan. Àwọn èèyàn tó wà so worried pé kí ló ṣẹlẹ̀. So mo fò pé tọ̀, jẹ́ kí n wá opportunity àyè kékeré kan sí. Kódà ibi tí mo jókòó sí gan náà gan wọ́n tún create àyè míì síbẹ̀ tí wọ́n tún ṣe nǹkan míì. N tún kó mi báyìí náà sí, n tún wá àyè bòmíì. So àwọn nǹkan tí ó jẹ́ káǹfààní wà fún mi láti lè ṣe nǹkan kan látijọ́ yìí nù. Mi ò sí nílé, orí ìrìn àjò ni mo wà. I'm from one state to another. Kí Allah ṣe dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ tí a máa bára wa sọ lénìí tí a gbé yẹ̀wò, òun náà ni ọ̀rọ̀ àwọn ẹlẹ́hà kan eléyìí tí àwọn àti ìyá Kàfílà tí wọ́n jọ ń ṣe drama lórí social media, tí àwọn ọ̀tá ẹ̀sìn, àwọn ọ̀tá súnnà làwọn tẹ́lẹ̀ náà, àwọn ò ní kan ṣe. So àwọn rí gbogbo àwọn opportunity báyìí ní nǹkan tí gẹ́gẹ́ bí miss kan tí yẹn lè fi ta àbùkù bá ẹ̀sìn. Nípa pé àwọn onísúnnà, àwọn ẹlẹ́hà súnnà wọn, àwọn nù ń wo ìyà ń jẹ ẹlẹ́hà ń gbàárù, ebi ń pa wọ́n fún wọn ní nǹkan jẹ. Ìyá Kàfílà Ummul Gafilat tó lóun Ummul Mu'minin àbí Ummul Mu'minati dẹ̀ ni, kì í ṣe Ummul Mu'minati, Ummul Gafilat ni ìyá àwọn afọ́nufọ́ra, ìyá àwọn òpònú ọmọbìnrin. Torí Mu'minati lòun náà lò fún rẹ̀ tẹ́lẹ̀.
torí ó yè burúkú tó jẹun kì í ṣe ẹni tí máa ń jẹ nínú ẹ̀sìn. àwọn ìyàwó báwọn ìkòkò ní méjèèjì ìyá ńlá gbogbo wa náà nù ẹ̀rí. tó gbogbo àwọn ìyàwó ànábì Ummul Mu'minin náà gbogbo wọn, ṣùgbọ́n ìyá ńlá wa Aisha náà ní orúkọ yìí ṣe kí ni o ní máa ń bá sábà. káwọn kan wá kóra wọn jọ kán wá fìyàn jẹrú oyè báwọn kan fẹ́ jẹ kó wá ní Ummul Mu'minat ń bo lórí ojú ọ̀nà bídíà. àwọn ẹlẹ́yà yẹn wá bọ́ta wọ́n wá kóra wọn jọ wọ́n pọ̀. àkọ́kọ́ náà pẹ̀ tí ẹ̀ kóra yín jọ ná ẹ pọ̀ sójú kan ẹ wá gbéra yín sórí social media, ìyẹn náà ń dá là pé ẹ kì í ṣe ẹlẹ́hà súnà. ọ̀pọ̀lọpọ̀ ń bojú, ọ̀pọ̀lọpọ̀ ń lo ìjáàbù nítorí ìdí kan àbí kejì ni, kì í ṣe ìdí ẹ̀sìn. ẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lo nìkọ́ọ̀bù tán láwọn ń bojú yẹn, lọ́pọ̀lọpọ̀ wọn àwọn zumura tún lè mú mí ní àbíkí náà máa ń pè wọ́n, àwọn onímọ̀ àwọn mọ̀kóńdòrò yẹn, àwọn lẹ́ẹ̀ máa rí àwọn ìyàwó wọn tí wọ́n máa ń bojú tí wọ́n máa ń ta pure water, wọ́n pọ̀ ń bàdàn. Ìbàdàn lẹ́ẹ̀ ti rí wọn jù, wọ́n pọ̀ ń bẹ̀ dáadáa. lẹ́sprẹ́sì ẹ̀ rí wọn rí wọ́n máa tẹ̀lé ọmọlanke lẹ́yìn tí wọ́n bá rò wọ́n lọ rajà ní ìmí àrùn pálí sórí rí. ẹlẹ́yà súnà tó bojú tí ń bojú ni àwọn náà máa ń fi sọ́fà báwọn. àwọn èèyàn tí wọ́n ń pè bọ́ọ̀lù wọn pé àgídé tí ọ̀bọ yìí ń pariwo wáyé àwọn náà máa ń fi sọ́fà báwọn, náà máa ń fi jìyà báwọn. ọ̀pọ̀lọpọ̀ tí sì ń lo ìjáàbù, tí máa dárúkọ ìjáàbù nìkan bù náà mọ̀ ń rí fáàsì o. ṣùgbọ́n tó dá àwọn tó ti wà confused already pé tọ̀tọ̀ ní ìjáàbù ọ̀tọ̀ ní nìkan bù lọ́dọ̀ títí wọn, mo ṣe ń split ẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bojú ni tí wọ́n ń bojú ni tó fẹ́ ṣe ẹ̀sìn ànẹ́bì, ojú bíbò nìkọ́ọ̀bù ìjáàbù ní nílò ẹ̀rí, ó ní àwọn protocol, ó ní àwọn etiquette, that is àwọn adab, àwọn ẹ̀kọ́ ń bẹ níbi kálá fẹ́ lo nìkọ́ọ̀bù ẹ̀rí. gbogbo obìnrin tí bá ti ń bojú, tí bá ti ń lo ìjáàbù ẹ̀rí, èyí tẹ́ ẹ̀ dábàlẹ̀ àtẹ̀yìn tẹ́ ẹ ṣíjúlẹ̀ tẹ́ ẹ ṣọ́wọ́lẹ̀ tẹ́ ẹ bo méjèèjì, ṣùgbọ́n ìborun yín náà ìjáàbù yín ṣe kí ni ń balẹ̀ ẹ̀rí. torí aṣọ àwọn fashion oríṣiríṣi, àwọn kan ń lo ìjáàbù tó balẹ̀ dáadáa, wọ́n ń lo sọ́ọ̀ksì ṣùgbọ́n ọwọ́ wọn ó ṣe ọwọ́ wọn lẹ̀, wọn kọ́fà ọwọ́ wọn kọ́fà ojú. àwọn kan ń bẹ ìjáàbù wọn balẹ̀, wọ́n bu ẹsẹ̀ ẹ̀rí, wọ́n ń ṣíjú lẹ̀, wọ́n bu ọwọ́. àwọn kan ń bẹ ìjáàbù wọn balẹ̀, ó bu ẹsẹ̀, wọ́n ṣíjú lẹ̀ ṣùgbọ́n wọn ò bu ọwọ́. kálukú wọn pín tí ó fẹ́ pín bẹ̀ ni. ṣùgbọ́n èyí tí ìsìláàmù jámà ni pé kí ni o ẹ̀rí, yudinina alayhinna min jalabibihinna ẹ̀yí, kí wọ́n da àwọn ìjáàbù wọn, kí wọ́n da kí ni o, kí wọ́n da gbogbo ẹ̀ bolẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ máa sọ. mi ì fẹ́ wọnú ẹ̀ dípà torí àsìkò tí mo fẹ́ manage. àdìsí sì ń bẹ nípa pé níjọ́ tí àyà ìjáàbù sọ̀kalẹ̀, gbogbo àwọn obìnrin àwọn ìyàwó ànẹ́bì, gbogbo àwọn obìnrin ìyàwó sàhábà, gbogbo wọn yányán wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lọ ya aṣọ wọn, wọ́n sì fi ń bojú wọn lẹ́ẹ̀kan náà. àyá Al-Qur'ani tó wá ní kẹ́ ẹ bojú, tó wá ní illa ma dhahara, òun lọ́pọ̀lọpọ̀ máa ń sá sábẹ́, ẹlòmíín sá sábẹ́ fatiwa pé ibà àfa kìíní sọ báyìí, illa ma dhahara hunaka farqu bayna ma dhahara wa bayna ma azhara aw zahar wa izhar. yàtọ̀ ń bẹ láàrin èyí tó wọ̀n fún ara ẹ̀ bí atẹ́gùn fẹ́, atẹ́gùn ká, atẹ́gùn ṣí, àtọ̀ sí ìtìyàn máa filẹ̀ tí ó bò fún ẹ̀. ìwọ ló máa fojú rẹ̀ lẹ̀ ló bò, kì í ṣe zọ́ àrọ̀ nìyẹn. tá a bá wá ní ìjáàbù pé kí ni o, kí kálukú wa ká rẹjú wá ńlẹ̀, ká má wo obìnrin, kọ́bìnrin náà má wo ọkùnrin wòkúwọ̀ ẹ̀rí. ẹ dákun, níbo ní first attraction máa ti ń kọ́kọ́ bẹ̀rẹ̀ jù láyé lára obìnrin? ibi ojú náà ni. ojú tí máa ń kọ́kọ́ fa èrò kúrò lẹ́mìí yẹn lẹ́yìn kan òbò. ayé ẹ̀kọ́ ni nígbà tó o ti wá bojú tó wá lò pé illa ma dhahara tó o bojú ni wọ́n ń kọ́ báyìí ní ìsìn báyìí. ó rọrùn fọkùnrin tó bá ti rójú rẹ̀ kó lẹ́mìí tí ò dáa, kó ní nǹkan míì lẹ́mìí, kó sì wà in love pẹ̀lú rẹ̀ ní number one. ayé ẹ̀kọ́ ni tó bá wá bojú tó o bo ọwọ́, ẹlòmíín tún lè get attracted látara complexion, nípa pé ajá yìí mọ́ o, bó ṣe pupa, ọwọ́ ẹ̀ bó ṣe mọ́ tónítóní, kódà ìkànnì ẹ̀gán mọ́, ó pupa ni, wọ́n ti bẹ̀rẹ̀ mọ́ complexion rẹ̀. ayé ẹ̀kọ́ ni. so àwọn ọ̀nà yìí ń bẹ táwọn kan máa ń lò báwọn ò sọ àwa sọ pé àwọn tí wọn ò bojú àbáwọn tí wọn ò lò jáàbù rárá,
àbáwọn tí wọ́n ṣọ́wọ́ lẹ̀ sọ pé bóyá wọ́n kó sí kúfúrú o ṣùgbọ́n kí ni o wọn ì tí ì pé àìkọ ìjáàbù wọn ì tí ì pé so níbẹ̀ yẹn ń kọ́ deficiency wọn nìyẹn ń bẹ̀ yẹn weakness wọn nìyẹn ní aspect yẹn ẹ̀ṣẹ̀ sì ni kán gbìyànjú láti máa bò ó. Àwọn nǹkan máa ń bẹ́ ń tiwọn àwọn bìlífù pé tó bá ti ń lò jáàbù ìyẹ́ ó máa jẹ́ o tó bá fi lè bojú ebi ó pa ẹ́ o táwọn ò bá tí ì lówó káwọn ti ra mọ́tò àwọn ò tí ì lè máa bojú àwọn kan náà máa ń sọ bẹ́ẹ̀ náà àwọn obìnrin táwọn ò bá tí ì ra mọ́tò àwọn ò tí ì lè máa bojú torí ìjáàbù àbí nìkọ́ọ̀bù yìí ó gba kéèyàn lówó lọ́dọ̀ àwọn kan bẹ́ẹ̀. Gbogbo irú àwọn ríkúrí àwọn ìyá àbàdàn yìí náà ni wọ́n ń rí ní ìjáàbù òfin wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin mìíràn practice pé ṣé báwọn náà ṣe wá bojú táwọn náà máa làágùn káàkiri nínú òrùn rèé nígbà táwọn ẹlẹ́hàá tí wọ́n ń dájà kújà káàkiri bí ajá débi pé ẹ̀kọ́ eléyìí tí ń bẹ níbẹ̀ tí ń bá ń lo nìkọ́ọ̀bù tí ń bá ń lo ìjáàbù ọ̀rọ̀ Allah ni Ta'ala ń bá wa sọ̀rọ̀ ní Qur'an Bismillahir Rahim Ta'ala ni wala tabarrajna tabarrujal jahiliyatil ula àtẹni tí ń lo jáàbù nínú yín àtẹni tó náà tí máa lo tó sì yẹ kó máa lo ẹ jẹ́ ká tiẹ̀ kó gbogbo obìnrin pọ̀ in totality ní mùsùlùmí gbogbo yín yányán Allah ní kẹ́ ẹ yé máa appear síta anyhow tí condition bá dé kó o ṣiṣẹ́ torí ẹ̀yin tẹ́ ń gbé country mi mo ti sọ̀rọ̀ yìí rí tí mo láǹfààní àti bá sísà kan sọ̀rọ̀ ní France ẹnìkan náà láti UK bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nípa pé condition àwọn wà lára àti káwọn ṣiṣẹ́ torí àwọn máa san tax ẹlòmíì ò lọ́kọ ẹlòmíì sì lọ́kọ iṣẹ́ tọkọ rẹ̀ ń ṣe ò tó nǹkan tó lè torí ẹ̀ jókòó wàhálà ó pa á kó tó sanwó ilé lóṣooṣù kó tó fún àwọn náà ní nǹkan àwọn òbí tún bẹ́ńlẹ̀ náà tún retí owó so àwọn country kan náà sì ń bẹ tí wọn permit obìnrin kó bojú ṣùgbọ́n wọ́n permit kó jábọ̀ ẹ̀ balẹ̀ kó lo sọ́ọ̀sì kó bọ ẹsẹ̀ kó bọwọ́ ṣùgbọ́n ojú náà yẹn ò gbọ́dọ̀ bò torí àwọn criminal act tí ń ṣẹlẹ̀ káàkiri ní àgbáyé lé ní àwọn country kan ń bẹ irú àwọn condition báwọn irú àwọn situation báyẹn ń kọ́ àìrí dọ̀rúrú ni wọ́n máa ń pè é àbí ká pè ní ìkìráwù ni wọn ìjẹ́ ní ń pa ṣe nǹkan ni ẹ̀rí wọ́n jẹ̀yàn ń pa ni dọ̀rúrú ni tó yá sí pé wọ́n fọ́ọ̀sì rẹ̀ ṣe ni kì í ṣe pé wọ́n náà ṣe tẹ́lẹ̀ ìyẹn yàtọ̀ sẹ́ni tí ò tiẹ̀ bójú tí ń lo mékọ̀pù káàkiri àdúgbò tọ́ àwọn ọ̀rọ̀ tá a là wá sọ pé tọ̀ ẹyẹ máa jáde ìjákújà eléyìí tẹ́ ń já láyé àìmọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lo jáàbù léni tí ń lo nìkọ́ọ̀bù léni náà ìgbésí ayé yín náà yàtọ̀ sí ìgbésí ayé asiri jahili pre-islamic era nígbà tí islam ò tí ì dé táwọn èèyàn ń bẹnu àìmọ̀ kan tí wọ́n ń bẹnu òdo bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé tẹ́lómi náà ṣe ń lò di àárọ̀ yìí náà ti ṣe rí pẹ̀lú bí ti ṣe ń bójú tó àwọn tẹ́ wá ń pè ní ẹlẹ́hàá súnà nì tí kàfílà káwọ́là kó jáde umul gafilat ẹ̀rí àwọn tó kó jáde nì àwọn tó já sí pé wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn súnà ni ẹ má dàdé lóhùn eléyìí ọmọ lẹ́gbàá tí máa ń lẹ́gbàá oníwọ̀nranwọ̀nran tí ń sọ pé frustration ló mú àwọn ẹlẹ́hàá tí wọ́n fi jáde ìyẹn ń ṣeré tí èyí ń ṣe fíìmù ni lẹ́gbàá àtàwọn Saheed in opposition APC àti PDP làwọn méjèèjì bí Saheed bá gba ọ̀tún pẹ̀lú àwọn fáǹsì ẹ̀ tí gbogbo wọn jọ ponú táwọn ò lè jòkó kí wọ́n ronú wọn pé tọ̀ ṣẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni mò ń kọ́ yìí àbáwọn ń ṣe àwọn àsìkò gbèsè ayé ara wọn lófò ẹ̀rí báwọn bá jọ darí ganbì kan náà lọ bí orí tí wọ́n ń ṣẹ́ǹgì lẹ́gbàá náà á lọ apá òsì torí lẹ́gbàá náà láwọn tí wọ́n ń fọ́lò tiẹ̀ náà ti dá sí pé kí ni o Saheed ní tájẹ̀ tí wọ́n jọ ń tájẹ̀ ti ara wọn ni ìyá kàfílà káwọ́là gbogbo sẹ́ẹ̀tì wọn mọ́ àwọn akéwùgbà góòdì akébídí àgbà góòdì tí máa ń ké kiri nù àti gbogbo àwọn ọ̀kan lọ́mọ àti olómọye ọmọ tó fẹ́ bí àti gbogbo ọ̀ràn gbèsè ayé gbogbo wọn bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe pọ̀ tó yẹn gbogbo wọn kóra wọn jọ sábẹ́ ẹlẹ́gbàá ni Súfì ni lẹ́gbàá mọ̀rẹ́kàsí ni lẹ́gbàá ọmọ àbíbù mọ́nẹ́kàsí ọmọ mùdúrù mọ́nẹ́kàsí òun lẹ́gbàá wọn bí dáa kó ní mùdúrù mọ́nẹ́kàsí kó sí bí díà kò tó bẹ́ẹ̀ kó tẹ̀ ló kún mọ́ ẹ̀ lé lórí wọn bí dédé bẹ́ẹ̀ òun ní fi ń sọ fún mi níjọ́ tí mo lálàṣe eléyìí tó ní òun oníkùránì olódo ni eléyìí tóun náà máa ń rìn káàkiri bí ajá ni tóun náà ò ní clue kò ní destination kò ní subhanallah àwọn eléyìí kan máa ń jẹ́ kí mi máa ń wo fídíò yín o ṣùgbọ́n kò ní sọ̀rọ̀ wèrè kan tẹ́ ẹ sọ láyé yín táwọn èèyàn kan ò ní fọwọ́ ọdún ẹ̀sìn pé àfáà tó gbọ́ tẹ́lẹ̀ náà ń wí eléyìí tí pẹ̀lẹ́ lọ́sìn-ún ènìyàn eléyìí tó ní wọn ọ̀sìn èèyàn tó ní wọn ọba àwọn eléyìí kí wọ́n máa ń pè tó máa ń ṣe pásítọ̀ mọ́ babaláwo mọ́ gangan yẹn tó lóun ọ̀sìn èèyàn yẹn ọ̀pọ̀lọpọ̀ yín náà yàtọ̀ sí ọ̀sìn èèyàn lẹ́yìn míì nínú ní tẹ́lẹ̀ ń ṣe kí ni ẹ̀yin náà ń pe ráyín lóní súnà ní tẹ́ ń ṣòṣì kiri
tẹ́ ti dìdàkudà nítorí ayé, torí nǹkan tẹ́ ẹ jẹ, torí ohun táwọn èèyàn fẹ́ fún yín, torí àwọn followers tẹ́ ẹ fẹ́ rí, ẹ máa mú tọ́pìkì òfò, torí followers tẹ́ ẹ fẹ́ rí, ẹ máa wọn ọ̀rọ̀ òṣì. Ìgbésí ayé Saheed Shittu bó ṣe ń lo ìgbésí ayé rẹ lọ yìí wà láìláàdín. Ṣé o rò pé tó o bá kú báyìí o kú dáadáa bá? O rò bí o kú lórí súnnà tó kílèmù bá? Ìwọ ló máa ní kíní kan gún lánàá, yóò sì di jẹ́ kejì kíní yẹn ò tún ní gún mọ́. Gbogbo àwọn tó ti pè lóní bídíà lánàá, tó pè ní káfíìrì lánàá, ní kí wọ́n ń ṣe ẹlẹ́bọ ni wọ́n, oníranù ni wọ́n, olùsí ni wọ́n. Bó ti gbógun ti káfílà tó lágbègbèsí ayé rẹ, ó máa ti ń yin káfílà ní ìsinmi àti ń pẹ́ sọ. Bẹ́ẹ̀ náà ni Lẹ́gbàá náà ṣe wá rí, tí máa ń dé fìlà bí èèyàn kan tí ó tinú abúlé wáhùn. Bóun náà ṣe yí náà nu. Òun wá ń sọ pé tọ̀ àwọn ẹlẹ́hàá yẹn frustration wọn bí Lẹ́gbàá dáa kó wọ̀ pósì ya Kaola, torí pé ọ̀gá ẹ̀ ti ń tẹ̀lé tí ń ràn, ọ̀gá tí ń sponsor rẹ̀ ìyẹn ọ̀kan lọ́mọ àtàwọn kàfílà Kaola àti gbogbo wọn tíìmù gbogbo wọn. Lẹ́gbàá ò lè sọ̀rọ̀ against gbogbo. Lèmi fi ń béèrè pé mo fún lẹ́sọ̀rọ̀ ìwé fídíò tí Lẹ́gbàá ń pe Saheed Shittu yẹn, kí lòun fún ara ẹ̀? Ebi Lẹ́gbàá fún ara ẹ̀ náà àtọkọ lọ́mọ wọn jọ ń bẹnu mọ́tò níjọ́ tó dé tọ́jọ́ ní káàkiri, wọ́n jọ ń rìn kiri ni. Ẹ máa ń bẹ àfà nígbà tí mo dé bẹ̀yẹn lẹ́ẹ̀kan kí làwọn yẹn ṣe fún mi? Wọ́n kó yín, wọ́n pariwo lé yín ni, wọ́n kó yín jẹ ni, inú wọn dùn ni, wọ́n fọ́ fún yín ni. Àwọn Lẹ́gbàá yẹn àtàwọn Saheed Shittu yẹn, ẹ̀ka wọn kún irú àwọn ẹ̀ka wọn kọ́ àwọn NURWT àwọn máa ń gbé wọn, àwọn ọmọ national, àwọn tí máa ń jáde kéèké àwọn máa gbèrò yẹn, ẹ kó ogun wọn pọ̀ síbì kan náà. National ni wọ́n jọ ń contest ni, wọ́n fẹ́ gba gáràjì mọ́ra wọn lọ́wọ́, bí gbèsè ayé wọn ṣe rí ní lójú tèmi, torí kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n rán. So gbogbo ohun tí Saheed bá ti sọ yín máa ń fún wọn ní fúrúsọ àti àtàkì ara wọn, bẹ́ẹ̀ wọ́n jọ ń búra wọn káàkiri, wọ́n jọ ń ṣe fọ́tò ara wọn, wọ́n jọ ń ya wọn ara wọn, máa gbé fọ́tò ara yín, ẹnìkan ò change aṣọ, ẹnìkan ya wọn bí kinní kan, ṣọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn. Tẹ́yìn kan wá ń kóra yín sábẹ́ Saheed Shittu tẹ́lẹ̀ ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀sìn nìyún. Mo ń bọ̀ wá báyẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní tiẹ̀. Àwọn frustration kan ló gbá àwọn ẹlẹ́yà Kaola jáde o. Kaola mọ̀ọ́mọ̀ wá nǹkan tí yóò ṣe kí ni o, tí yóò fi oppose súnà tẹ́lẹ̀ ni. Torí pé àwọn tí kàfílà Kaola ń pè lóní súnà náà, tó ń pè lóní súnà, àwọn Saheed Shittu ní ń pè lóní súnà pé Saheed represent súnà. Saheed Shittu represent súnà. Nígbà tó bẹ̀rẹ̀ nípìnlẹ̀ làwọn èèyàn rí apọ́n ṣe nǹkan rẹ̀. Ṣùgbọ́n Saheed Shittu represent súnà. Saheed ti ẹ̀rí sọ ibù dọ̀láàlì ni. Ẹ̀rí àwọn dọ̀láàlì ara Saheed kọjá kílógíráàmù 12. So anybody tí máa ń bó ní súnà lé ní tájẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ wọn ni Saheed Shittu pé tọ̀ ebó ní súnà, ẹ̀yin àfọ́ onísúnà dáadáa tẹ̀yin náà ń gbọ́ onísúnà tẹ̀yin endorse Saheed ni ẹ̀yin Kutubi àǹkó. Ṣé Kutubi gan fún ara ẹ̀ náà kí lòun náà gbọ́ yẹnu súnà bó ló ti kẹ́kọ̀ọ́ súnà, bó ló ti kọ́ àfáà súnà wo ni Kutubi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀? Àfáà rẹ̀ dà níbo ni ẹ̀kọ́ rẹ̀ ti tírèsì táwa wá dé ẹ̀rọ àwọn àfáà sálàfù àgbàláyé? Kò sí. Gbogbo ẹ̀kọ́ tí gbóyin náà ń kọ́ tẹ́lẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ súnà ilẹ̀ Yorùbá yìí náà ni. Ẹni tó kọ́ kéwú ló kọ́ mọ́ríkàsì bídíà, ó sì lóhun lọ́dí súnà síbẹ̀ sí ní ra tíra àwọn àfáà, tíra sọmídà àfáà lọ́pọ̀lọpọ̀ àwọn Kutubi yìí. Ẹgbẹ́ àwọn fátíwá ẹ̀ náà tí máa ń ṣe fátíwá dáadáa wo ni Kutubi ṣe ní ìgbésí ayé ẹ̀rí ló fọ̀rọ̀ ọmọ sọ, ọ̀rọ̀ àwọn àfáà ni wọn bí dání báwo ló ti fẹ́ mú rẹ́fẹ́rẹ́nsì nígbà tí òkọ́ máa tí ò mọ̀. Eléyìí náà tóun náà ṣe lọ sí Jordan, nàkíbù juala olóhùn nàkíbù làbúrárì, onísúnà ń pè ní nàkíbù làbúrárì. Kí sànáwù kọ́ ni ẹ̀hún náà lọ ó dé ní ọ̀lọ́ sí rúdùn kó dín náà kó máa sòṣì ọ̀rọ̀ káàkiri, kò sí mọ̀ lára wọn ọkọ̀. Èèyàn lọ yunifásitì ò nítumọ̀, àwa náà lọ yunifásitì, àwọn tó kọ́ wa philosopher Sufi gbogbo àwọn tó kọ́ wa náà nù, káwá kó yẹn dé káwá la nímọ̀ ara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń bú Saheed Shittu ni torí àwọn àfáà kan táwọn náà pa lóní súnà tí wọ́n ń fún ní follow up ni. Òun náà sì ti ń lálàá ṣe gbọ́n lẹ́yìn kankan nísìn, ó ti mọ́gà àwọn àgbà Dr. Sharafu ó ti mú Dr. Gbadebo Raji ní tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní kan kò díẹ̀díẹ̀ ń kan bọ̀ wá díẹ̀díẹ̀ nù. Torí àwọn bàbá Gbadebo yẹn náà lè rí kán máa sọ̀rọ̀ kan ẹjọ́ ni bẹ́ẹ̀ béèrè rẹ́fẹ́rẹ́nsì yánà àfáà sọ̀rọ̀ ń béèrè ẹ̀rí. Gbogbo àwọn yẹn ò tiẹ̀ wo wasting of time gbogbo wọn dé náà.
ẹ wá wo àwọn ẹlẹ́hàá yìí tó wá jáde yìí nísìn àwọn èèyàn wá rò bóyá ẹlẹ́hàá súnnà ni wọ́n lóòótọ́ bóyá àwọn onísúnnà yẹn ń fìyà jẹ obìnrin ní o ẹlẹ́hàá mọ̀kóńdòrò ń bẹ nínú wọn ẹlẹ́hàá mọ̀kóńdòrò tẹ́lẹ̀ wọ́n máa ń gbélé ni wọ́n ń gbélé ẹlẹ́hàá mọ̀kóńdòrò ń gbogbo wọn ẹlẹ́hàá àwọn ńláwàlí òun ni wọ́n ọkọ ẹlòmíì ń jálàbí ni kódà ẹlẹ́hàá mi ǹjẹ́ máa ń lọ lórí okú lórí agbá lórí àwo tí wọ́n kọ sínú ìwé fún tí máa ń lọ́ra àwọn alẹ́ fọ́kọ wọn àwọn ẹlẹ́hàá wọn lè wá pọ̀ bẹ́ẹ̀ àwọn ọkọ wọn ń fìyàwó ṣe fàájì ni ọkọ wọn pọ̀ káàkiri nulẹ̀ tó ní súnnà kan tí súnnà yìí ò ní máa rìn káàkiri báwọn brọ́dà torí ẹ̀ náà bá pé tó bá straight tó bá mọ kéwú tíyàwó rẹ̀ ń lo nìkọ́ọ̀bù tí ń practice súnnà ẹ̀rí kò ní fìyàwó ẹ̀ lẹ̀ kó máa rìn játijàti káàkiri báwọn wọ́n máa ń rìn tí ń rìn ya káàkiri wọn ẹ máa rọyà ìjábọ nìkan báyìí sísítà lórí ọ̀kadà pẹ̀lú àpò ṣaka tó lọ́ra yẹn sí gbogbo lè yóò sí nínú súnnà o kò sí lára àwọn ẹ̀kọ́ ẹ̀sìn àwọn condition tí ó bí tá a fi róbìnrin nìkan báyìí ìjábáyìí láyè kan tí ti ń ṣiṣẹ́ owó àbí tí ti ń ṣe kíní kan bíi ọ́sù ó ní láti ní àwọn condition kan tí ó bí tá a fi wá reason pẹ̀lú ẹ̀ pé kíní yìí tóbìnrin yìí ń ṣe yìí ò dáa o ṣùgbọ́n torí condition rẹ̀ báyìí bí àwọn tí wọ́n ń gbé country tíṣẹ́ ọkọ wọn nìkan ò wà sufficiently enough fún wọn láti fi lè kóòpù tóun náà wá ń ṣiṣẹ́ lábẹ́ gọ́fìmẹ̀ntì bóyá bíi tíṣà ni tí ń kọ́ àwọn ọmọ kéékèèké ní school àbí ń bẹ lọ́fíìsì kan tó wà òkè tó dá wà ń bẹ̀ tí ò sí tì láàtú ń bẹ̀ láàlè máa fi rí wọn ta ní ọjọ́ tí Abubakar àbí Umar ni ó rí ìyàwó Ànábì sallallahu alaihi wasallam Zainab kọ́ni tó rí lálẹ́ torí nígbà tí àyà tí mo kà lẹ́ẹ̀kan sọ̀kalẹ̀ wọn àti máa ń jáde àwọn obìnrin mùmínì ò kì í jáde àwọn ìyàwó Ànábì ò kì í jáde gbogbo ọmọ obìnrin wọn àti máa ń bọ́ ta ẹ̀ lè rí wọn lọ́sàn-án ṣùgbọ́n lẹ́yìn Magrib lálẹ́ wọn máa ń jáde lọ fáwọn bùkátà àwọn kan tó bá kan dandan tọ́ ìyàwó Ànábì yìí wá jáde ó sì jẹ́ èèyàn kan tó já sí pé ó lómi lára díẹ̀ ó sanra díẹ̀ wọ́n mọ̀ kí àyà yẹn tó sọ̀kalẹ̀ pẹ̀lú pé wọ́n ń bojú pẹ̀lú bó ti ṣe wá bojú tó yẹ náà nínú òkùnkùn lálẹ́ náà sàábé náà tún sì lọ bá a pé ó wá dárúkọ ẹ̀ kí ló wá ń ṣe ń ta wọ ìyàwó Ànábì omi ló bá wá ta kí ló ń wá kiri kò dá lóhùn tó bá padà sílé kò fèsì fún Umaru ni òun wá padà sílé wá lọ bá Ànábì pé wọ́n sì bọ́ta fún wájà òun ní ẹni báyìí ṣe sọ báyìí fún òun Ànábì wá dákẹ́ torí pé lóòótọ́ ni kí ló wá lọ ọ̀ta aláàsì ní wàlá tabarrajna aláàní waqarna fi buyutikum aláàní ẹ jókòó sínú ilé yín ẹ má jáde lọ bàtà tó wá ń wò ó pé Ànábì wá gbọ́ Ànábì ò fèsì tó di pé ọ̀rọ̀ ẹ̀sìn ni Ànábì ò sì kí ń dá sọ́rọ̀ ẹ̀sìn láì sí wáyé níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ mẹ́ẹ̀ wáyé dé wá bá Ànábì body system ẹ̀ change bí ṣe máa ń gba wáyé ẹ̀ náà mà tí gbogbo nǹkan máa change a máa làágùn a máa sweat ojú à change wáyé ní agbára gan Ànábì wá gba wáyé tán Ànábì wá sọ pé tọ̀ láti ìsìn lọ báyìí o ẹ̀rí ọ̀dẹ̀ arsenal làkúnnà wọ́n ti yẹ̀ǹda fún yín o pé kẹ́ ẹ máa jáde lé àjà àtìkùn fún àwọn bùkátà yín that is bùkátà tangible responsibility kan ní ó gbóbìnrin tí ó fi jáde láàfin ká wá wo láyé lónìí social media wá bayé jẹ́ lónìí torí báárà tẹ́lómi tóbìnrin mi fẹ́ ṣe torí òṣì àti ìranù tẹ́lómi náà fẹ́ ṣe ọ̀nà nìkan Bintu Raji ìyẹn á bọ́ta á máa ṣẹ́jú bíi bèbí àná òun fi ìjábọ̀ kan bojú báyìí á dàbí àwọn tí máa ń ṣe kínní mọ àwọn kan máa ń pa àwọn obìnrin tó máa ń láwọn òkè máa ń lọ́kọ yẹn náà wọ́n máa ń bẹ ní ṣọ́ọ̀ṣì yẹn bí ìbùnú ẹ̀ ṣe máa ń rí nù lọ́tí mo ti rí lọ́dọ̀ ọ̀rọ̀ tó ń jọ ń fà láìpẹ́ yìí pé èmi ò mọ̀ pé òun ni mọ̀ èmi ìrántí ojú rẹ̀ mọ̀ èmi ti kọ́mẹ́ǹtì sí pòsẹ̀ nígbà kan tó búlọ́ọ̀kù mi dànù kó mi bẹ̀ pé èyí tó ń ṣe yìí ò dáa kò bá dáa fún ẹ kó o kó àwọn obìnrin jọ sínú pílátífọ́ọ̀mù kan bẹ́ẹ̀ WhatsApp platform wọ́n sọ pọ̀ níbẹ̀ kó máa náà fẹ́ educate wọn láwọn nǹkan tó ń educate wọn nígbà bí i 3 years ago àbí 2 years ago. ogoro àwọn ìbáyẹn náà Bintu Raji ni àtàwọn ẹlẹ́yà kan tóun náà ń bójú tóun náà ń sọ̀rọ̀ báyìí gbogbo yẹn dáadáa ní ẹ ti kó lábẹ́ waqarna fi buyutikum
wala tabarrajna tabarruja al-jahiliyyati al-ula. Ẹ ti tako ṣiṣẹ́ tó wọ́ sí ti obìnrin oníṣẹ́ ni tíyẹn kan máa ń rí anyhow tíyẹn kan lè ní access sí anyhow báwọn ibi tí mo máa ń lọ jìnnà ibi tí mo ń yà sí ló pọ̀ ẹ wá àwọn ẹlẹ́yà tí wọ́n wá jáde nísìn tí kàfílà kó jáde ìbájá sí pé wọn bá gbé wọn sórí social media kò bá dáa ṣùgbọ́n káwọ́là fún ara ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òun gan ọmọ tí ń jẹ́ àkọ́dúnná fíìbù yóò ti kún kò mọ tí ń jẹ́ alátàbàrájínà kò yé lẹ́yìn kó lọ́ọ́ de mọ́lúdì lọ́ọ́ de súfì máa kúnlẹ̀ kiri máa sọ àwọn ọ̀rọ̀ tí já sí pé ẹ ti ẹ̀rù bóyá yẹn ti ẹ̀ ń bí ájínà ti àti àtáàkì yẹn ni bí ṣe máa ń sọ̀rọ̀ nǹkan ọmọkùnrin ẹni tí nǹkan ọmọkùnrin máa tó máa ń dúró déédéé àtàǹpàkò lẹ́ẹ̀tì mẹ́ni tó ya wèrè ó àwọn nǹkan òṣì àwọn nǹkan tí ò tiẹ̀ nítumọ̀ àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa gbé sọ́pọlọ fẹ́ni tó bá ní ohun tí ń fi nǹkan tí ń fi làákàyè ẹ̀ ṣe máa ń gbá àwọn ọ̀rọ̀ òṣì báwọn sí làákàyè tèmi ìráyè ẹ̀. gbogbo àwọn tí káwọn làwọn kó jáde yìí nìsín òun náà ní mission tiẹ̀ òun fún wọn ní 500,000 ẹnìkan náà 400,000 kún wọn gba àkáǹtì ìyá kalẹ̀ kálukú náà ń sẹ́ndì owó síbẹ̀ àkọ́kọ́ náà ṣáwọn ẹlẹ́hà yẹn ṣe nǹkan tí súnà ni a ṣe tẹ́ ẹ bá ń lẹ̀ wọ́n mọ́ súnà wọ́n ń ṣe onísúnà o àwọn ẹlẹ́hà tí ìyá káwọ́là kó jáde òun ṣe àálù súnà wọ́n ń ṣe ìjáàbò onísúnà wọ́n ṣe practice súnà òun gan ṣùgbọ́n àwọn ẹlẹ́hà ṣẹbẹ́lẹ́hà kan ní Tósìn àbẹ́tọ́pẹ́ tí àǹtí àbí kí ni a máa ń pè yẹn títí tí àǹtí ló sọ̀rọ̀ ẹ̀ láìpẹ́ yìí so ṣebí yẹn náà ẹlẹ́yà kan lòun náà òun ní sì ń san owó sáfìsì tí wọ́n ń bá a sùn tọkùnrin míì ń bá a sùn òun ní ń san owó sáfìsì ẹ̀ tí wọ́n fi ń ṣe túsọ̀mù wọ́n ń fẹ́ lẹ́yà ṣe túsọ̀mù ìyàwó ilé ẹnìkan àtẹlẹ́yà outsider wọ́n á jọ travel out of the state wọ́n á lọ state míì tó bá dé state míì máa ń ṣíjú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bojú tẹ́ ẹ rí ni máa ń fún yín ní ọ̀rọ̀ kan máa ń fún yín ní ọ̀rọ̀ kan nípa yẹn láwa Aisha kẹ́ ẹ wá wò ó sí gbèsè ayé tí tẹ́lẹ̀ ń bojú yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bojú yìí ìdí tẹ́lómìí fi ń bojú tẹ́ ẹ bá mọ̀ ẹlòmíì ọkùnrin tó fẹ́ nílé wọn tó fẹ́ fọkùnrin ń bẹ̀ nílé àwọn ọkùnrin yẹn wọ́n máa ń há obìnrin òun ò ṣẹni tó ní nǹkan kan ṣe ń pa ẹ̀sìn tẹ́lẹ̀ ẹ̀sìn ò yẹ́lòmíì tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ yẹn kò lè fẹ́ àfi kí wọ́n há nílé wọn bí wọ́n ṣe ń ṣe nílé wọn nù ẹ̀rí lọ́nà láì náà níjọ wedding náà máa ń ti ìjáàbò bọ̀ lómi lórí ẹni tó fẹ́ ti ìjáàbò bọ̀ lórí ni wà á wò pé eléyìí ẹ̀sìn ò sí lára ẹ̀ torí ẹ̀rí makeup rẹpẹtẹ wá wo tó wá wo orun attachment tó máa ń ṣe àwọn á dì yẹn sẹ́yìn bíi ké camel bíi ké ràkúnmí eléyìí tàdí tuntun bẹ fún nípò obìnrin gbọ́dọ̀ ṣe kí ni o obìnrin gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ń lò jáàbò lé ni ẹ wo ẹ̀yìn orí ẹlòmíì ó máa ń wú báyìí ni irun ni wọ́n pààkẹ́ síbẹ̀ attachment ni àwọn á lo ìjáàbù yà yẹn sí eléyìí tó máa ń dàbí aṣẹ́ ògì tó máa fi ń ṣẹ́ ọkà bàbà àwọn á lò sí ẹ̀yìn orí wọn wá wú báyìí bẹ́ẹ̀ náà làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ti ìjáàbù bọ̀ lórí jọ ìyàwó ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wọn bó ṣe máa ń dírẹ́sì lẹ́ẹ̀tì rí i pé ìgbéyàwó sọ mí di ìjà báyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn wọn mọ tí ń jẹ́kọ̀ọ́ ìjáàbù àwọn eléyìí làwọn set of people tí wọ́n máa ń lo ìjáàbù nu mọ̀kóńdòrò ló bá fẹ́ mọ̀kóńdòrò túláàsì lọ́wọ́ ìjáàbù torí mọ̀kóńdòrò fún ara ẹ̀ gan ó ti di ẹrù para ẹ̀ lórí ẹ̀wọ̀n kan tí wọ́n ń gbé sórí bíi blọọkù 9 oṣù kan tí ń bẹ lórí ẹlòmíì ó tó gbogbo fámìlì ẹ̀ rán láṣọ níṣòkòtò àtẹ̀wù òun nìkan sì kó ságbárí ó bu ọpọlọ pa ó bu orí patẹ́gùn òdìbí fẹ́ síbẹ̀ ìjà láwọn àlè súnà kan nù láwọn àlè bídíà ní tẹ̀yìn dálẹ̀ àwọn àlè ànẹ́mì ó rò lu ẹ̀ lọ́wọ́ 3 péré ni ó wà parẹ́ ti ọwọ́ ẹ̀yìn ṣìkìnà so àwọn orú wọn náà ni wọ́n ń fẹ́rù àwọn obìnrin yẹn ni wọ́n há wọn àwọn sì ń há wọn níhà pé ṣáàbójú ni àwọn gan náà ò lẹ́kọ̀ọ́ jáàbù lẹ́ẹ̀fì máa rá wọn jẹ̀líbàbà tó máa ń kọ káàkiri yẹn àwọn ìyàwó wọn yẹn lẹ́ẹ̀fì rí wọn sọ fùfú lọ́jà àwọn ni wọ́n máa ń ru fùfú àwọn ni wọ́n máa ń ru rẹsì àwọn ni wọ́n máa ń ru àpò kínní àwọn ni wọ́n máa ń pọnmi kiri ẹ̀ẹ́rà àwọn ẹlẹ́hà ẹ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n ń lò wọ́n bí nílò ẹrú àwọn ni wọ́n máa ń fìyà jẹ obìnrin báwọn obìnrin ò gbọ́dọ̀ máa wà kó máa rìn kiri kó máa rìn káàkiri báyẹn báwọn táwọn obìnrin bá ń ṣe bẹ́ẹ̀ kò tọ́ síyàwó ẹni tó bá lóun practice súnnà kíyàwó ẹ̀ kọ́ máa wà anyhow
ẹ wò ìyàwó ànábì tá a sọ yìí nìsín ẹ kí n wá lọ síbi ọ̀rọ̀ ìyá wa Aisha kan bí a ti ń bá tiẹ̀ wá sọ fún yín bóyá àlàálẹ̀ ní kó wúlò fún ẹ̀yin obìnrin wọ̀nyí eléyìí tẹ́ ń parọ́ mọ́ súnnà pé jáàbù lẹ́ ń ṣe ẹ̀yin fẹ́ tọrọ bárà níná ẹ fẹ́ tọrọ owó ni owó lẹ fẹ́ tọrọ ẹ fi ń pariwo ẹlòmíín bẹ́nu wa kò tí ì jẹun o ìyá ń jẹ ẹlòmíín nù wa o ẹlòmíín tọrọ bárà ni o ẹlòmíín ṣe kinní kan ni o ẹlòmíín lóyún sí nìkan súnnà kan nìyẹn ẹ pera yín níyàwó ẹ lọ wádìí wọn wò ẹ wádìí gbogbo àwọn tán náà àwọn ìjábù sísà yẹn ẹ lọ lé ọ̀pọ̀lọpọ̀ wọn wò wọn lọ́kọ ọkọ wọn kú ni ṣọkọ wọn kú ni ọkọ wọn ń bẹ láyé ọkọ wọn ò kú ọkọ ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ láyé ẹ lọ wá àwọn ọkọ wọn wò bí oníjàlábí àfáà tí ń lo òde òkú kiri tí ń fa pólíbàgì káàkiri àwọn náà ní wọn ládùúgbò wa àmọ́ wọn náà wọn máa ń rìn kiri ẹgbẹ́ gbó báyìí káàkiri káyẹn máa jẹ́wé kiri àdúgbò báyìí àwọn ọ̀jáwé ológbòṣù oògùn àwọn ìyàwó ni wọ́n náà ìyàwó máa ń bojú ni wọ́n ti bojú wọn rìn kiri àdúgbò wọn rìn káàkiri gbogbo ọjà wọn tó rìn padà ẹsẹ̀ wọn á dọ̀tí gbogbo àárín wọn náà wọ́n máa ń já fikán wá kọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn àwọn yẹn ò gbádùn aslan kí ní bẹ lára àwọn tẹ́yàn máa wé àsìkò ẹ̀ dànù nígbà tí mo tẹ̀ láwọn fídíò yẹn gan ẹni tó sẹ̀ǹdẹ̀ sí mi gan mo ní kí lẹ wá débi àwọn eléyìí tẹ lọ́wọ́ àwọn eléyìí ṣe fíìmù ni owó ọ̀hún tẹ wá fẹ́ gbà náà ṣe ti wá rí ṣe ti rí 20 million ṣe ti 20 million ṣe lè láì iye tẹ bá rí mẹ́gan kò lè tó yín pín tẹ bá pín gan ẹ lè fi rí nǹkan gidi ṣe torí kì í ṣe lè láì lẹ fi jáde ẹni tó sì náà òun fẹ́ ṣe yín lóore náà ò ṣe yín lóore lè láà òun náà fẹ́ fi kílèmù integrity ni tí kì í bá ń ṣe bẹ́ẹ̀ ni kódà káwọn ọjà àbùsọ̀ tàyẹ̀wá tiẹ̀ wá báyàn pé ìyá ń jà wọn lọ́dọ̀ ọkọ wọn báyìí ń ṣẹlẹ̀ kó wá fẹ́ ṣe wọ́n lóore bẹ́ẹ̀ni kankan wọ́n ti ṣe ń sọ̀rọ̀ ti indicate mission wọn onílàákàyè gbogbo wa bí wọn náà bá tiẹ̀ kéwú jẹ́ kí làákàyè kéwú náà bí obìnrin ìjáàbù sísá yẹn kankan ṣe ń sọ̀rọ̀ ẹlẹ́yà kankan ṣe ń sọ̀rọ̀ nínú fídíò yẹn yín ti ń indicate àwọn nǹkan míì kálukú ti wá kọ rìpọ́ọ̀tù kalẹ̀ sínú ìwé ẹni tó kọ tiẹ̀ bí nígbà tí yẹn fẹ́ deliver lecture ń bẹ olóyìnbó ń bẹ oníyìnbó ń bẹ ẹ dákun ẹ ṣe rìhásà rẹ ni nígbà tí yẹn ṣe rìhásà nǹkan tí yẹn fẹ́ sọ ẹ ti ṣe rìhásà nǹkan tí yẹn fẹ́ sọ kí ẹ tó bọ́ sí live Facebook live ìwọ sọ báyìí kémi náà sọ báyìí kálukú ilẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ẹ dákun alùsùnà ò kí ń tírìtì ìyàwó wọn báwọn onísùnà tí ń bá ń tírìtì ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni ẹja tírìtì kéèsì ẹ̀ ẹ yẹ ká lọ wo ọ̀rọ̀ yálà wa Aisha yìí bóyá ọ̀rọ̀ ìyá wúlò fẹ́ nìkan kan tá a bá ń gbọ́ mi àtẹ̀yìn náà ń fọ́ọ̀lù síbi àwọn nǹkan yìí fatiwa àfàwà kan ni ṣùgbọ́n ẹ kí n lo àdìsí mo fẹ́ lò ń bẹ àfàwà ń bá àwọn obìnrin sọ̀rọ̀ ó ní ìlàmì anna sa'adataka fi qawlillahi ta'ala ẹ̀yin obìnrin lọ́ọ́ mọ̀ nípa oríire rẹ ń bẹ níbi àṣẹ ọba tó dá ẹ oríire yìí tẹ́ ẹ ṣe àṣẹ oríire wo ni wọ́n ń bẹ ń bí àṣẹ ní kí láṣẹ náà àyá al-Qur'an bismillahir rahmanir rahim tààrà ní waqarna fi buyutikunna ẹ wà ń lé yín stay at home níbi tó ríire rẹ wà nù ẹ dákun ṣé àṣẹ ni o command ni o ẹ dákun ǹjẹ́ yẹn kan ń bẹ tó tẹ̀lé àṣẹ Allah tó ṣorí ibú rí Allah akbar ó lè ṣòro ó ṣe kó nira kó fẹ́ le fún yẹn gbà mí pé kíní yìí tọ́fù o ṣùgbọ́n kò sẹ́yìn kan tí ń ṣe tàlá tó ṣorí ibú láyé waqarna fi buyutikunna ilé lobìnrin máa ń wà nù ilé ni tí kàndíṣà bá wá dé tó wà láǹtí kó jáde láyàn tiẹ̀ wá fẹ́ lọ ra nǹkan bẹ̀ kò sẹ́yìn kan tó fẹ́ báyìí rà wá lé àbọ̀kọ́ ti lọ bí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ń ṣiṣẹ́ ọ́fíìsì á close láago 6 ẹlòmíín kó tó wá drive délé táìmù ti lọ kò sọ́mọ ọ̀dọ́ ńlé tẹ́jọ́ ń gbélé ló fẹ́ jáde ó ti yé pé n kò fẹ́ ra one or two things nínú Shoprite nínú supermarket ni àbí nínú ọjà ni kó o sọ padà wálé àyẹ̀wò ẹ̀kọ́ ni àwọn condition ni kì í sì ń ṣe gbogbo ìgbà ni ó máa rí yẹn gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ nítorí pé yẹn fẹ́ practice ọ̀rọ̀ Allah yìí ọkùnrin tóun náà bá gbọ́ yé inú kò ní jẹ́dùnú ọkùnrin tó bá gbẹ́sìn yìí ni pé wọ́n ń rí ìyàwó òun káàkiri anyhow anywhere ibi tó yẹrẹ ń bẹ nìyẹn o ta'amali azi ilẹ̀ àyà jíjàn ẹ̀rí
ṣàkólé kan áyà yìí dáadáa wa'mali biha ṣiṣẹ́ pẹ̀lú áyà Allah yìí o summa ta'mali hala ummi wa ummik wa ghayrihunna min banati salafina as-salih kayfa kunna ma hadhihi al-aya kó wá wòye sí kó wá ṣiṣẹ́ lórí pé báwo ni àwọn ìyàwó ànábì báwo làwọn ọmọbìnrin ànábì báwo làwọn obìnrin àwọn sálàfù àwọn ìyàwó sàhábà báwo ni wọ́n ṣe ṣàǹfààní pẹ̀lú àyà yìí báwo ni wọ́n ti ṣoríire pẹ̀lú ẹ̀ báwo ni wọ́n ti ṣe lò ó báwo ló ṣe wúlò fún wọn. ìjà lọ síbi ọ̀rọ̀ asaro yìí àwọn tí asaro yìí wà látọ̀dọ̀ ẹbòmíì náà dé náà ṣùgbọ́n yálà wà Aisha àyà tí mo kà fún ẹ kó wà kọ́dúná fi ìbòyó ti kún ni gbogbo ojoojúmọ́ tí wọ́n bá ka àyà yìí lójú ìyá ńlá wa Aisha ní máa ń sunkún yóò sun ẹkún tí yóò máa dami ẹkún débi pé aṣọ ìjáàbù nìkọ́ọ̀bù rẹ̀ omi ẹkún ó sì máa sóòkè ẹ̀mọ́ lójú báyìí tí ó kílẹ̀ báyìí pé ẹni yìí ń sunkún. ẹ̀rí anna Aisha radiyallahu anha kanat iza qara'at hadhihi al-aya tí wọ́n bá ka àyà yìí fún àbí tó bá ka létí ẹ̀ àbí tó bá ti ń ka Kùránì tó bá ka débi àyà yìí nígbà kékeré ni waqarna fi buyutikunna ẹ̀jọ̀kọ́ ń lé yín tẹ́bùkì hátà tẹ́bùlà kò máa rò ha yóò máa sunkún ní ẹ̀rí tẹ́bùlà kò máa rò ha tí yóò gíní o tí yóò fi máa damijé sórí nìkọ́ọ̀bù rẹ̀ kì í máa rò ó ti yẹ òun náà ní nìkọ́ọ̀bù òun náà ní kì í máa rò òun náà ní hijab òun náà ní jilbab pẹ̀lú àwọn ẹ̀rí náà àdìsí àwọn là ń tó sí nǹkan mi fúnra wa. Àyíṣà wọn máa sun ẹkún ní pé kí láìṣà ṣe tó fi ń sunkún tó fi ń banújẹ́ lórí àyà yìí wá wo nǹkan tí ń mú ìyá ńlá wa sunkún ummul mu'minat ẹ̀rí wá wo nǹkan tó mú tí fi ń sun ẹkún o lórí àyà waqarna fi buyutikunna yìí o kó wá wò sígbèsí ayé tiẹ̀ tó náà ń lo ìjáàbù tó lóun lo nìkọ́ọ̀bù tó lóun lo jẹ̀lẹ̀báàbù àtàwọn nǹkan tó náà ń lò wá wò sígbèsí ayé títí yẹ wo àwọn atrocities tí wọ́n ti commit látara ìjáàbù tó náà ń lò yìí. ẹ̀rí radiyallahu anka ya ummahu rahimakillah alábàbà kẹyà wa ummul mu'minin. tọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an kí n fi fatiwa àfà yìí lẹ̀ torí àsìkò yẹn o kò sí ẹ̀rí ẹ̀yẹ kí n kà á pọ̀ kó lè bàyẹ̀ kíákíá. kí ni nǹkan tó ṣẹlẹ̀ fata amẹ́lì ṣiṣẹ́ lórí àyà yìí o kanat tabki bi hirqati wa mirara inda azil aya yálà wa Aisha máa ń sun ẹkún níbi àyà yìí tó bá ti débẹ̀ àbí tó bá kà tó bá gbọ́ ì máa ń sun ẹkún gan nítorí kíni li annaha kharajat min baytiya ba'da maqtal Usman nígbà tí wọ́n pa Usman tí Usman kú ẹ̀rí yálà wa Aisha òun jáde ìgbà tí Ali àti Muawiya ń jà tí tó lẹ́yìn ikú Usman tí tọ́rọ̀ já ṣẹlẹ̀ ẹ̀rí Muawiya ní kí Ali radiyallahu ta'ala anhum gbogbo wọn bẹ́ẹ̀ tọ́ Muawiya ní kí Ali bọ́ sórí kéèsì Usman káàdẹ̀ ni tó pa Ali ní ẹja ṣe sùúrù náà àyẹ̀ṣẹ̀ górí oyè ní yẹ́sáyẹ́ rán àwọn nǹkan míì tọ́ òun wá ní eléyìí ó ó dìjà láàrin àwọn díṣà pẹ̀lú àwọn nǹkan tó pọ̀. kharajat min baytiha ba'da maqtal Usman an ittihadi minha wa iradati li khayri yálà Aisha wá jáde pé ẹ jẹ́ kí n lọ sójú ogun yìí kí n lọ bá wọn an ittihadi minha kóun náà fi ṣe jihad pé tọ̀ kémi náà gbìyànjú lọ síbẹ̀ bóyá tí Ali àti Usman bá tiẹ̀ rí mi wọ́n á tiẹ̀ dá ọjà yìí dúró wọn ní jà kíní yà á lọlẹ̀ wà iradati li khayri ó gbèrò oore ni torí dáadáa nìyálà wa Aisha ṣe jáde lọ ojú ogun yìí o fa asọ̀là mà asọ̀là ṣùgbọ́n ẹ̀pà òbóró ìjà yẹn ti go beyond the control ìyálà wa Aisha gẹ́gẹ́ bí ìyàwó ànẹ́bí fàkànà tìtẹ́bùkì àzá àlèbùkáhà lè khuruji marratin wahida
What's up? Gbogbo ìgbà tí ìyá ńlá Drink or wa what, bro? Aisha, please my brother, I'm doing something else, okay? So gbogbo ìgbà tí ìyá ńlá wa Aisha bá ti wá jáde, gbogbo ìgbà tí ìyá ńlá wa Aisha bá ti wá gbọ́ àyà yìí ni máa wá ń sun ẹkún pé òun ò jáde rí láyé pé kóun jáde anyhow. Ìjáde tóun wá jáde lẹ́ẹ̀kan tóun kó inú ilé ànẹ́bí, inú ilé ọkọ òun, tóun lọ bọ́ta lọ bí tí nǹkan yẹn ò tún wá yanjú, tí ò tún wá sọ́ọ̀fù, ní máa ń sunkún, máa ń banújẹ́ lójoojúmọ́ ayé ni. Torí àwọn ìyàwó ẹ̀ tó kù náà máa ń bi léèrè pé èé ṣe tó o jáde, kí ló wá lọ? Kó o lọ Mákà, kó o lọ ṣe hajj àbí kó o lọ ṣe umra, ó lóore fún ẹ̀jẹ̀ tó wọ́ta tó lọ ṣe yìí lọ. Allahu Akbar. Máa wá ń banújẹ́ pé òun jáde, òun ò jòkó jẹ́ sílé ọkọ òun bọ́ta, máa wá ń sunkún. Ẹ̀yin tẹ́lẹ̀ ń lo nìkọ́ọ̀bù lẹ́ni, tẹ́lẹ̀ ń lo jáàbù lẹ́ni, ẹ wo jáde ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń jáde kiri bẹ́ẹ̀ tí ń lọ lé oníkòmọ́, lẹ́ ń lọ lé olókùú kiri, lẹ́ ń lọ lé ẹni tí ọmọ ẹ̀ dákú, lẹ́ ń lọ lé ọmọ ilé ẹni tọ́mọ ẹ̀, ilé ẹni tọ́mọ ẹ̀ ọmọ ẹ̀ wẹ̀ tí ó wẹ̀ wù, lẹ́ ń travel kiri. Ẹ̀yin máa ń rìn kiri ń tiyín ni. Ẹlòmíà dúró aṣíwájú ọkùnrin ọlọ́kùnrin máa sọ̀rọ̀ nìkọ́ọ̀bù sísà, á kọ̀ dúró anyhow. Tẹ́ ẹ bá sọ fẹ́ lómi á tún bínú. Ẹ wo nǹkan yẹn kan tí ìyá ńlá gbogbo everybody tó ṣe, tó ti ń jẹ́ bànújẹ́ fún un pé òun ò bá jókòó. Wàzákàrọ̀ anna Sauda yàwó ànẹ́bì ni kílà láhà, wọ́n sọ fún un pé la ta'tajina wala ta'tamirina kama yaf'al akhawatuka. Èmi ló dé tí wo ò tiẹ̀ lọ ṣe ájì. lam tahujin wala ta'tamirin kama yaf'al akhawatak. Èmi ló ṣe tọ̀, mo fẹ́ round up, wọ́n ti tún ń pè mí fún nǹkan mi. Èmi ló dé tí o lọ ṣe hajj àbí kó lọ ṣe múra bí ìyàwó rẹ̀ ṣe ṣe, bí kejì ẹ̀ ṣe ṣe, àbí báwọn obìnrin tó kù ṣe máa ń ṣe, wọ́n máa jáde, wọ́n máa bọ́ta. Fàkọ́ọ̀láti Sauda wá fún wọn lésì pé ó ní kọ́dí hajjadi tù, mo ti ṣe hajj rí náà, wà tàmárùtù, mo ti ṣe umura rí náà, ẹ̀rí wà àmàrà ní Allah, ṣùgbọ́n Allah pa mí láṣẹ an uqirra fi bayti. Allah pa mí láṣẹ pé kí n jòkó sílé. Allah ní kẹ́yin obìnrin mẹ́kẹ́ ẹ jòkó sílé ọkọ yín, ẹ jòkó sílé, tẹ́ ẹ báyìí tí ì lọ́kọ, ẹ jòkó nílé bàbá yín. Ẹ jẹ́ káwọn nǹkan tí ó máa gbé yín jáde kó wà reasonable enough, kó wà sunnetically allowed. Ó ti báyìí ní ìsìn báyìí. Àwọn ìyàwó ànẹ́bì rèé o, Aisha ń sunkún pé òun jáde nítorí pé ó fẹ́ lọ solve matter, kí níyẹn ò tún wá work out. Ń sunkún lójoojúmọ́ ayé ẹ̀. Abẹ́rẹ́ nǹkan, Sauda the same thing. Ẹ̀rí ń bọ̀. Ó ní Allah ní kóun jókòó sílé. Ẹni tó wá gba àdísì wá ń sọ fún wa pé ó ní fa wallahi, ó fà láàbúrà ma kharajat min babi hujratiha, wallahi kò wá jáde kó nú ilé mọ́, kì í jáde kó nú ilé. Kódà Aisha náà kì í jáde kó nú ilé hatta ukhrijat janazatuha, títí níjọ́ tá a tún fẹ́ ráwọn ìyàwó ànẹ́bì yìí ń ta, níjọ́ tó tún fẹ́ jáde, níjọ́ tí wọ́n gbókù ẹ̀ jáde kó nú ilé lọ sí sàréè. Ẹ wò yálà wa Aisha lẹ́yìn ẹ̀kan ohun tó ṣe tó jáde lẹ́ẹ̀kan tí ń sunkún yẹn ń pé òun ò bá lọ ṣe hajj, òun ò bá lọ ṣe umra, kò bá tẹ́ wọn lọ́rùn. Káàpà gan òun ti ṣe hajj, òun ti ṣe umra, òun ti ṣe rí náà. Allah wá pa òun láṣẹ kó òun jókòó sílé, òun ò wá gbọ́. Ẹni máa mọ̀ sunkún
fún nìyẹn wọ́n wá ní kò wá pé kí ẹ gbé ń ta gbogbo àwọn àdìsí tó máa ń gbọ́ pé yàrá Aisha sọ ni èmi wọ́n lọ béèrè kí ẹ̀rí wọ́n béèrè lọ́wọ́ Aisha wọ́n lọ béèrè lọ́wọ́ ẹ̀ ńlé ni o wọ́n lọ ń báyàwó ànábì ńlé béèrè lọ́wọ́ wọn ni èyí tí lẹ́gbàá ń ṣe pátíwó òfò kiri ń jò ní ìgbé àwọn obìnrin lọ máa ṣe wáàsí obìnrin lè ṣe wáàsí wájú àwọn ọkùnrin ọlọ́kùnrin wọ́n lè rìkọ́ọ̀dù ohun ẹ̀ kalẹ̀ wọ́n lè pè lórí fóònù kó kakura ní fún wọn bí wọ́n ń ka pátíwá tí ò nítumọ̀ tí ò lẹ́rìí lórí ọ̀rọ̀ yìí ni àáfàá wáyé wá ṣe pátíwá lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yẹn pọ̀ gan dé wọn ni ọ̀rọ̀ ní rahmatulahi tashjaka ya umma ó ní kéèké àlá kó lọ bò ìyá wa kó lọ bò dàrú ẹ̀rí ó ní la ọ̀rọ̀ àyètà nìsa àná tó bára àwọn obìnrin wa lónìí wà fàtàyà àtìlà àti àwọn ọmọ wa kéékèèké obìnrin lénìí làṣọwá tó bá rí wọn láwọn ọjà tí wọn náà bá rí wọn ọjà Ìbàdàn bẹ́ẹ̀ ṣe ráwọn léyìí tí wọ́n ń ṣe fídíò káàkiri tẹ́yìn náà bá rí wọn láàárọ̀ àyètà mú ń kara wọn náà wàá rí nǹkan tí ó bà ẹ́ lọ́kàn jẹ́ wàá rí nǹkan tó fẹ́ kọ̀ lára wọn wàá rí nǹkan tó fẹ́ ṣe rọ́dù fún lára wọn wàá rí nǹkan tó fẹ́ túnṣe lára wọn níbi ìjáde ìyà lọ́pọ̀lọpọ̀ yín ń jáde káàkiri yẹn ẹ wà bọ́ sórí social media ẹni tí máa ṣẹ̀wọ̀n nínú yín ẹni tí ó máa ṣẹ́jú bìbèbí ibi táwọn méjèèjì máa fi ń ṣeré hùn tí ń ṣẹ́jú náà máa ṣẹ́jú nínú yín ẹ máa dẹ́hùn ẹ̀rí ẹlòmíì àlùdí làhàgbà ó tẹ ẹ wo àsìkò fìtínà láwà àbá máa ń ṣàlàyé ọ̀rọ̀ wọn ní ìyá òkúta àwò ìwọ ọmọ ìyá mi obìnrin ìmọ̀lì bi kitabillah ìwọ náà ṣiṣẹ́ pẹ̀lú tírà Allah wàtáàsì bí khayrati nisa'i hadhihi al-umma ummahatul mu'minin ẹ̀rí raja'an an takuni ma'hunna fi jannatin ìwọ náà nájú pẹ̀lú àwọn ọ̀rọ̀ dáadáa ń pa àwọn obìnrin wa àwọn ìyá wa ummul mu'minin ẹ̀rí àwọn ìyàwó ànábì ni gbogbo iṣẹ́ ayé wọn ìwọ náà ẹ̀rí ìwọ náà wò kó wá ṣe bí wọn kó ara wí wọn kó practice ń tọ́ practice kó o lè bá máa bẹ pẹ̀lú wọn nínú àlùjánnà oníkẹ́ ọ̀yìn lámì lọ́mọ ọmọ ìyá mi obìnrin anna firaraka fi baytika nasratun lidinika ẹ̀rí lọ́mọ pé ìjókòó rẹ sínú ilé rẹ sínú ilé ọkọ rẹ yẹn wàláhì àránṣẹ́ ló jẹ́ fẹ́sìn rẹ wà igasatil a'da'ika àbò ló jẹ́ fún ẹ kó lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ wọ́n ń bínú rẹ òun lo góòdì òun máa ṣọ́ mú o máa mú o fáyìn rẹ wà dáadáa gbogbo nǹkan ni ó láìkì rẹ ẹ̀rí wà igasatil a'da'ika ẹ̀rí ó fi máa borí àwọn ọ̀tá rẹ ni wadalilu istiqamatika yìí sì máa ń tọ́ka kó o dúró dáadáa kó o dúró déédéé o ní máa kó sí nǹkan firaruka fi baytika ìjókòó rẹ jẹ́ máa bẹ́nu lé ìyẹn jẹ́ àlòmí nǹkan kó do wá tó lè ọ̀rọ̀ ìrẹ̀ka ìjókòó rẹ tí máa tó jókòó sínú ilé tó kì í jáde bí wèrè kiri ni yóò máa jẹ́ kó o máa lágbára jẹgbẹ́ rẹ lọ yaj'aluka imra'atan samina wàláhì ó máa look fresh ó wà pa ó wà òkè kódà ó máa yọ̀kẹ́ ó máa yọrùn ó máa tóbi ó máa fresh sọkọ rẹ lọ́rùn wàdà rẹ ò ní pọ̀ má padà rẹ dákun yaj'aluka imra'atan zata siyada yóò jẹ́ kó o máa jẹ́ni tí ó máa lékún ni ó ráyè ṣe bàdà ó máa kírun ọ̀ràn yẹn ó máa yẹn nẹ́fìlà ó máa ṣàwọn àṣkár ẹ̀rí ó ráyè mú tó lé ọkọ rẹ̀ gan yaj'aluka imra'atan abiza yóò jẹ́ kó o jẹ́ obìnrin àbí pé ìyàwó àfa yẹn rí rí níta tó bá máa jáde báyìí ọmọ bẹ́ẹ̀ náà ṣe máa ń sọ káàkiri àdúgbò yaj'aluka imra'atan muhabba yóò ṣe lóbìnrin táwọn èèyàn tí wọ́n máa bẹ̀rù kì í ṣe ní bẹ̀rù pé ìbẹ̀rù pé wọ́n ń bẹ̀rù ẹ pé wèrè ni ẹ o ara wọ́n máa bẹ̀rù ẹni bẹ̀rù pé ó wà responsible o wọ́n bá ẹ sọ̀rọ̀ responsibly ẹni tí ó bá fẹ́ kí ẹ gan láwọn obìnrin àdúgbò gan tó jẹ́ obìnrin ẹgbẹ́ rẹ gan sálámà nípa jíà sẹ́yìn ìyàwó ẹ̀yin ni wà ń bẹ̀ yẹn ẹ ra mà kí sábà rí yín ta mi ò kí ń jáde kò bẹ́ẹ̀ sì mú kí n máa jáde káàkiri wà á ní respect gan kódà àwọn ni ó tún máa fẹ́ ṣe mọ́sálò làálàá àpèjúwe dáadáa fáwọn obìnrin míì tó kù táwọn náà ń ṣẹ̀sìn tí wọ́n ń jíjó òfò tó ń sínwín tí wọ́n ń sínwín kiri náà wọ́n ń jíjó ìsìláàmù kiri nì wọ́n á tún máa sọ pé ládùúgbò tiwa ẹlẹ́yà kan bẹ́ẹ̀ wàláì káì ẹ̀ lè rí níta ìlú ló máa ń wà ó wà òkè ó wà pa yaj'aluka imra'atan laha huriyatuha ash-shar'iyyah at-tamma yóò jẹ́ kí ìjẹmọlúwàbí rẹ̀ tó bẹ́sìn mu kó complete yaj'aluka
imra'atan sa'idatan tayyibatal qalbi ó jẹ́ kó jóbìnrin kan tó dáa tọkàn rẹ̀ clean gan yaj'aluka imra'atan zata sam'atin tayyiba yóò jẹ́ kó jóbìnrin kan tí a ṣe pé àwọn nǹkan tí wò ó máa rí gbọ́ dáadáa àwọn nǹkan tó fàyàn tó dáa ló máa gbọ́ ń tiẹ̀ ó ní máa gbọ́ wèrè tí ń lọ ń gbòòrò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ní cup sister ìjáàb sister mí náà tẹ́yìn náà dẹ̀ kí ń jáde náà ẹ̀yin náà ń bẹ lórí àwọn platform àdánwò ọ̀pọ̀lọpọ̀ yín náà ń bẹ tẹ́yìn náà ń wo wèrè káàkiri ẹ̀ ń wo tí àǹtí ẹ̀ ń wo tọ́pẹ́ tí àǹtí ìbànújẹ́ ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ aláì kálóbìnrin nìkan báyìí tì kó máa wo tí àǹtí kẹ máa wo kẹ máa ẹlòmíín wo Saheed Shittu gan láwọn obìnrin ìjáàb sister yẹn kí lẹ fẹ́ kọ́ mbẹ́ ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ lọ Saheed kí lẹ kọ́ mbẹ́ àwọn ohun rẹ̀ kìkiri àwọn ẹni ìyẹn lóhun gbọ́ lẹ́gbà àfáwọ̀ ọ̀hún ẹ̀kọ́ olùfẹ́ kọ́ lọ́dọ̀ lẹ́gbà kí ni ń wí tó fi ṣẹ̀sìn gbogbo yín ní wàásì gidi gbọ́ ń tẹ́ ẹ fẹ́ gbọ́ kọ́ nìyẹn ẹ̀rí yaj'aluka imra'atan mahbuba inda ibadillahi salihin ó jẹ́ obìnrin kan táwọn èèyàn ó fẹ́ lọ́dọ̀ àwọn ẹni rí Allahu Akbar èèyàn dáadáa ni wọ́n fẹ́ràn rẹ̀ báwo náà ṣe fẹ́ fẹ́ràn rẹ̀ àwọn ni wọ́n á bẹ́ ń lè rẹ̀ náà àwọn ẹ̀mí tí ó máa bẹ́ ẹ gbé gan ẹ̀mí tí ó máa wà pẹ̀lú rẹ̀ ó wà nínú ilé ọkọ rẹ̀ ó ń ṣe dáadáa ń bẹ̀ ó ṣòṣì náà ń bẹ̀ náà ó ṣe dáadáa ń bẹ̀ kírun ń bẹ̀ ṣàṣkárù ń bẹ̀ Allah tó wá sọ fún ẹ̀yin obìnrin pé ìrun tẹ́ ẹ bá ké nínú ilé yín ó ní kànábì sọ bẹ́ẹ̀ fún yín pé ìrun tóbìnrin bá ké nínú ilé rẹ̀ yóò kó òun ní bẹ̀ẹ̀tì ìnà ẹ̀rí tẹ́ ẹ bá ké nínú ilé wọn afdol ó tún lọ́lá olóore gan ó tún ní kìmí ju ohun tí yẹn lọ kí ni mọ́ṣáláṣí lọ àwọn ọmọkùnrin tó mọ́síjìdì láti ní nǹkan tó wà tàǹjì ó pọ̀ gan fásitì yẹn pọ̀ ẹ jẹ́ kí n dá àdúgbò yẹn tó bá fi lè wá máa yàwó ànábì tí wọ́n bá ṣe báyìí tí kan jáde torí dáadáa kan tí ó dáadáa tó fẹ́ tún ṣe tó wá ń sunkún tí ń banújẹ́ lórí ẹ̀ ẹ̀rí ẹ wá wo títẹ̀yìn obìnrin wa ní òní Saheed Shittu àdánwò ni arákùnrin yẹn jẹ́ fún Islam tí ṣètọ́nù bá ti hijack nǹkan mọ́yàn lọ́wọ́ gbogbo nǹkan tí yẹn ti rò bóun ń ṣe àwọn nǹkan á máa ẹ̀rí àwọn nǹkan tó ti ṣe tí wọ́n ti fi kiri nípa pé ó ń gbìyànjú o mọ́ra sí i o ẹ̀rí yóò wà á dá lójú ẹ̀ ju gbogbo tẹgbẹ́ ẹ̀ lọ àwọn fídíò ẹ̀ kan tí mo rí tán sẹ́ndì sí mi ò sí platform ẹ̀ o mo wà ń bẹ̀ tẹ́lẹ̀ mo wà ń bẹ̀ ìgbọ́n tó bá ti ráwọn notification àti yẹn máa notify yẹn pé Saheed fi saviours olùyà kan kí lélẹ́yìn fẹ́ wí mo ti kó mbẹ̀ ti pẹ́ báwọn ìgbọ́n tó di pé àwọn tí wọ́n ń gbọ́ mi tí wọ́n ń listen sí mi tí wọ́n ń follow wa tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹ̀rí tí wọ́n expose sí mọ̀ lójúmọ́ tó bá tó ráwọn nǹkan yẹn wọ́n tó ní kí n tó bá látúnṣe ní àwọn nǹkan míì wọ́n á send ẹ̀ ìgbọ́n mo ti kọ́dà gan wọn pé tọ̀ ẹ máa send ọ̀rọ̀ Saheed gan sí mi mọ́ gan because òun kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ fún láyé ẹ̀ tó wọn gan Saheed mọ̀ kí mò ń sòótọ́ ọ̀rọ̀ fóun ó mọ̀ pé èmi ò bá wọn rán gbogbo èrò pọ̀ ẹ fẹ́ wá fíìmù èmi ò wá gbogbo àwọn nǹkan yẹn kódà gan ìyẹn ráyè social media báyẹn ìyẹn ráyè ẹ̀ tó nǹkan báwọn o níjọ́ táyé bá yọ ni ẹ̀yẹ́ lè yọ kí n ṣe léra ẹ̀yẹ́ sì lè wá káyè má tó yọ mọ́ kò affect mi ní problem pẹ̀lú ẹ̀ àyè má ráyè ṣe program lọ́nà láyè yẹn kò affect mi ní issue pẹ̀lú ẹ̀ ojoojúmọ́ mò ń ka tíra mi mò ń ka ẹ̀kọ́ mi lọ ibi tí mo wà yìí gan ṣẹ̀fù gan yẹn ráyè ra tíra ò sí nílẹ̀ yíbò mi yìí ní Port Harcourt mi yìí àwọn ìwé mo tún ń kà kí n máa lu àwọn àsìkò mi fi ka àwọn nǹkan yẹn kí n mú èyí tó ṣe é mú kí n fi èyí tó ṣe é mú kalẹ̀ ó tẹ́ mi lọ́rùn jẹ́ kí n wá jòkó tẹ̀yàn gan tí ẹ pé ìhùn waste data ìhùn waste àsìkò ìhùn waste kídà kí n máa sùn kí n máa wo kí ló kọ ọmọ tó máa ń ṣe kọ́mẹ́dì tí máa ń pààyàn rẹ́rìn kí n máa wo bàbá kí ló pera ẹ̀ náà bàbá Kàmọ́ kí n máa wo bàbá Kàmọ́ kó máa rẹ́rìn ó lóore ó lọ́lá ju kí n máa wo Saheed Shittu àti Saheed Shittu lọ Saheed Shittu lẹ́gbàá àtàwọn afáwọn ẹ̀ náà àwọn dókítà erédè pòfẹ́sọ̀ tí ò ní túmọ̀ tó ń bá káàkiri tó ń kúnlẹ̀ ìyá káàkiri yẹn gbogbo wọn kí n máa wo kọ́mẹ́dì kó máa rẹ́rìn kódà kí ẹ pé ẹ̀ṣẹ̀ nìyẹn ń gbà ń bẹ̀ ń pé àwọn tẹ́ni yìí sọ èyí tẹ́ni tó wò yí ẹ̀ṣẹ̀ ní o ọlọ́rẹ́rìn ń bẹ̀ ní o ẹ̀rí ó tún sì dáa ju kó ló tẹ́tí sí gbogbo àwọn ní bídíà àgbákò tó parí ní súnà yìí lọ àwọn tí ń kúnlẹ̀ kiri yìí náà tó ń ṣẹbọ káàkiri
a ní tọ́ ṣètọ́nù tí hijack Saheed Shittu lọ́rọ̀ kan dé kò ọ̀rọ̀ ẹ̀sìn kan ní rán ayé tó ń wá ó ti rí ó ti yé gbogbo ń lọ múra ń ṣe gangan yẹn wọ́n fi múra fẹ́ ń ka skọ́ọ̀sì ni pẹ̀lú àwọn opponent wọn ìyẹn lòun lọ ṣèbádà máa ṣe fídíò kiri máa ya fídíò kábà máa ya fídíò rà máa fídíò ká máa ṣe ojú ọ̀yà káàkiri ìbádà ò ká yín lára báyìí ni bí kútúbí náà bá lọ múra náà á jókòó káàkiri wọn á tò báyìí wọn máa rojọ́ lẹ́yẹ kankan báyìí síwájú kámẹ́rà bẹ́ẹ̀ ṣe máa ráyè àwọn nǹkan yẹn náà ti ẹ̀yẹ mi náà dẹ́ tó lójoojúmọ́ báwọn àwọn ọ̀rọ̀ yẹn gbogbo ọ̀rọ̀ wọn yẹn mọ nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ gbogbo wọn náà ọ̀rọ̀ wọn ti sú mi torí kò sí nǹkan kan tẹ́ fẹ́ sọ ń pa wọn bẹ́ẹ̀ ka Kùránì fún wọn bẹ́ẹ̀ kàdísì fún wọn bẹ́ẹ̀ fún wọn lọ́nà àwọn àpá àtúntò the same thing wọn kò ní í gbọ́ lónìí Saheed ọ̀rọ̀ ẹ̀sìn yé Saheed ní dìfẹ́ǹdì tẹ̀bílíìgì àwọn tẹ̀bílíìgì kan ní ìdáwọn àtúnṣe díẹ̀ ẹ̀rí gbà tóun náà mọ nǹkan ní tẹ̀bílíìgì àtúnṣe díẹ̀ ga o ibi wà lọ wo ìpìlẹ̀ nǹkan ni kí ni àkídà tẹ̀bílíìgì kí ni aslu wọn báwo náà ṣe pilẹ̀ gbogbo àwọn eléyìí ní ìsinyìí o wọn mọ ewu tí ń bẹ níbi kíyàn kó sínú àkídà kò yé wọn mọ gbogbo àwọn àbúrò yìí mọ yẹn náà ní àtẹ̀bílíìgì wọn ní dáadáa oníbídíà máa ní dáadáa táwọn Nasara àwọn Yẹhudi kò sẹ́ni tó níwà gidi nínú wọn tí kì í náwó olówó ayébẹ̀kọ ni tẹ́ bá fi nǹkan sí lọ́wọ́ bó ṣe bẹ́ẹ̀ ṣe mú fún un náà lẹ́ ṣe gbà á síbẹ̀síbẹ̀ náà ń kọ́ ìjà aláàárọ̀ yín wọn lágbáwá pẹ̀lú dáadáa níbi ìwà bó ṣe náìsì tó mi wà lágbáwá ní ìwà nípa ẹbí ká so ẹkùn ẹbí pọ̀ ká ṣe dáadáa ká kọ́ ẹbí pọ̀ ká dìfẹ́ǹdì orúkọ fámìlì lágbáwá dá mẹ́wọ̀n nípa àlejò lágbáwá dá mẹ́gàn ìgbà wọn tí wọ́n ti kèfèrí nínú wọn ìjà aláàyè kúfúrú wọn sọ́tọ̀ ọwọ́ àyè dáadáa wọn sọ́tọ̀ ó gbọ́n. You say what? I hear what? Yeah. Ifo. Wetin happen? Hold on. So, ilẹ̀ Yíbò táwa wà nìyẹn ti wà báyìí. So, ibi mo tẹ̀ tí kí ni mo tẹ̀ ń sọ lọ́nà? Tẹ̀blíìgì kò wá sáfà sálàfẹ̀ kan láyé rí tó sọ dáadáa nípa tẹ̀blíìgì. Ìmọ̀lẹ̀ Yorùbá tẹ̀blíìgì ò ní túmọ̀ táwọn tó náà rà lòsùn náà. Dókítà yín gan tó náà ń bá tẹ̀blíìgì jà gan ṣé ó sọ kú mu tẹ̀blíìgì ẹ wà náà kú sórí bídíà wà náà kú sórí bídíà kí ni bídíà tẹ̀blíìgì ṣé mùfásíkọ̀ ni àbí mùkáfírọ̀ Saheed Shittu gbogbo àwọn eléyìí tó ń dá sí yẹn ó ju ìmọ̀ rẹ lọ àtàwọn tó lò pé láàfà gbogbo àwọn kútúbí tó kó sẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn dárù kí ni tẹ́ ń kóra yín káàkiri tẹ́ pé láàfà ẹ̀sìn gbogbo yín onífíìmù ní tíátà lẹ́ ń ṣe ìwọ mo fọlúwa aṣọ tó ń sọ̀rọ̀ kúnlẹ̀ níjọ́ tí mo lálàṣe rẹ̀ náà tó ń sọ pé yẹn ìkúnlẹ̀ àwọn àfáà nìyẹn tí ò bá ti dépò rùkú òun tiẹ̀ wá parọ́ máwọn àfáà àwọn alájínẹ́tù dáyìmọ̀ tẹlifọ̀ wọn sọlẹ̀ alẹ́ níyà òun ní àwọn alájínà wọn bí wọ́n léèrè wọn ní tí ò bá ti débi rùkú kò sínú tíra àwọn yẹn o kódà àwọn yẹn wọ́n bẹ̀rẹ̀ láti pé kódà kó tẹ orí ẹ báyìí kó fi kíyàn báyìí pé ṣírípù ni Allah nìkan ló tọ́ sí. Olúwàjọ ní ìtẹríba ìrùkú báyìí tí bá ti dé burúkú kò ní túmọ̀ ọmọ àlè ó sáko mẹ́ kò yanjú ẹ̀ mọ́. Ó dà Aláró ìfẹsọ̀ Aláró ṣé èyí tó ṣe yẹn náà tó wá fẹ́ mú rùkú ṣé rùkú náà ni ṣé ìyẹn ò kọjá àti orùkú ó kúnlẹ̀ ó ṣe gbogbo ẹ̀ fún ọba oníbídíà ọba ẹlẹ́bọ àbọ̀bà Ìlọrin ẹbọ ṣé ọba Ìlọrin ẹbọ ní súnà ni tó ní súnà lọ́ba Ìlọrin ìráyè àti tírìtì ìyẹn dáadáa náà ń padà tírìtì yẹn náà tí ọjọ́ tí àyè bá tó wà. Ìmọ̀ Saheed Shittu ẹ̀rí ẹ̀yàn ẹ̀dá Saheed Shittu ẹ̀yàn ẹ̀dá ẹ máa wò bí èèyàn yẹ̀yẹ́ kò nítumọ̀ náà lọ́dọ̀ yín náà tẹ́lẹ̀ náà ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ Saheed yẹn fún mi o ẹ máa wò ń wò àbí kẹ́ ẹ tiẹ̀ má máa tiẹ̀ gbogbo ọ̀nà tẹ́ ẹ fi ní rí mọ́ ni kẹ́ ẹ tiẹ̀ búlọ́ọ̀kù náà torí ẹ kàn máa wéṣà àsìkò yín ni èèyàn á sì máa múnú bíra ẹ̀ gbogbo wọn Kútúbí ni o Saheed ni o ọmọ oníyàwó yẹn ni o gbogbo wọn àwọn àfáà wọn náà gba àwọn dókítà yẹn pòfẹ́sọ̀ yẹn gbogbo wọn
èmi rẹ̀ nìkan nu wọn tí mo lè wo ọ̀rọ̀ ẹ̀ láàrin 15 minutes kí ni má bí yẹn torí kí ni yẹn ọ̀nà yẹn jìn gan àti dókítà yín àti pòfẹ́sọ̀ yín tó bá sì dàbí rọ́ jẹ́ kí n dárúkọ dókítà kan náà dókítà yín kò fún mi ní wàásù kankan kí n gbọ́ tí yóò ní indicate odò ẹ̀ láàrin 20 minutes àwọn dókítà tí wọ́n lè sọ̀rọ̀ bídíà tí wọ́n lè yanjú ẹ̀ àwọn pòfẹ́sọ̀ tí wọ́n lè yanjú ọ̀rọ̀ bídíà ọ̀rọ̀ sọ̀rọ̀ ṣíríkù ara ilé tó lọ kúnlẹ̀ pòfẹ́sọ̀ Aláròyìn tó lọ kúnlẹ̀ yìí náà sọ ẹ sọ ọ̀rọ̀ bídíà tí Aláròyìn yanjú rí bá yanjú ẹ̀ ní Aláròyìn máa ní yẹn tí àlàyé bá lè dìde òkú Yẹ̀wúdí tí Yẹ̀wúdí tó ní bídíà ní tó tán pòfẹ́sọ̀ for that matter pòfẹ́sọ̀ nínú ṣẹ̀ríà for that matter ẹ dákun àdéhùn mọ̀sókù àwọn pòfẹ́sọ̀ wa mọ̀ tí mo bídíà kódà àti mọ̀káfíra àti mọ̀fásọ̀kọ̀ kan mọ̀ tí ẹmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ wà láwọn gba àwọn léyìí ti sú mi o ọ̀rọ̀ wọn ti sú èmi jàre mi yẹ kàn ń wéṣà àsìkò lórí àwọn èèyàn ni ẹ já bá wọn tí wọ́n bá fẹ́ kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àwọn tó bá nímọ̀ ọkọ̀ níjọ́ tí àwọn èèyàn bá ṣe tán àti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká máa sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn máa gbọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn dókítà àwọn olùmọ̀kọ́ olú ọmọ ni Abẹ́misí Musiliu olódo gbogbo yín lọ́nà kan olùmọ̀ báwo àwọn olùmọ̀ kan tí conclude lágbàáyé dákun kọ́mítì wo ni kọ́mítì àwọn olùmọ̀ ní wọ́ọ̀dù gan àwọn olùmọ̀ tó wá sọ pé àwọn mọ̀ṣáàbíyà àwọn ní school of thought lolùmọ̀ àwọn arí dókítọ̀ nínú fíkíù dókítọ̀ nínú àdìsí tí ó mọ nǹkan kan nínú àdìsí ọ̀hún àbí ẹ wo orú ọmọ tó lọ sí Jordan yìí ẹ wo orú yẹn ìgbéraga tí ẹ kọ́kọ́ ba yí ẹ torí pé onígbéraga mo ṣe ń jára nkì ẹ torí pé onígbéraga ìwà àti Nuratullahi olódo tí ó rí tìyẹn náà kú báyìí náà tóun náà máa ń jókòó sí kiri tóun náà ní pílátífọ́ọ̀mù àdáhùn kan tóun náà ń gbé gbogbo yín wá gbogbo yín máa ń wò yín bí ẹni yẹ̀yẹ́ ni ní kó láti pẹ́tipẹ́ máa ń wò yín pa àwọn lè ṣe wá kú báyìí ẹ bá lọ kẹ́kọ̀ọ́ kò bá dáa nínú Nuratullahi yẹn ó ń kọ́mẹ́ǹtì tí ń sọ fún mi pé tó ń bú mi lórí Facebook báyìí èmi tẹ̀rọ bí ó tiẹ̀ lọ́pọlọ ní ìyẹn mímọ́ nǹkan yóò tiẹ̀ pé báyẹn ìwọ Nuratullahi mò ń bá wí o òun gbọ́ nǹkan tí mò ń sọ yìí náà olódo gbogbo yín àtẹnitẹ́ pẹ̀lú àti àfáà yín proprietor yín ní Ìbàdàn kí ló kọ́ lé kí wọ́n bàdàn yẹn náà proprietor yín bẹ́ẹ̀ ìwọ́n náà ń kúnlẹ̀ ń jó ní ló ń rùkú òun tẹ̀ ń rùkú ni ó ń ká àwọn àfáà ńlá àwọn àwádáwúdà gbẹ̀dẹ̀ àfáà ńlá ó ń rùkú kí gbogbo wọn báyìí ń bẹ́ẹ̀ ni ní prógámù kan àwọn lórúkọ àbá tó wà ń Kánò yìí náà Alifulani Kánò onísúfí Alifulani Kánò sọ̀rọ̀ kan tán kò tí ì jìnnìyàn lọ́dọ̀ Aríbidé tí nílọrin tí ń sọ pé ìmọ̀ èèyàn tí ìmọ̀ iṣẹ́ ò tí ì tó nìyẹn ń wo yẹ̀pẹ̀ inú ló ń fọwọ́ kan yẹ̀pẹ̀ tó bá dojú ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ wọ́n máa ń tẹ̀ wọ́n á lu ìsáàbì ẹ̀ nínú afẹ́fẹ́ Alifulani yẹn o ní bídíà onísúfí alágbàkó báyẹn ní gbogbo wọn àwọn ọmọ mòdúrù gbogbo wọn òun ní proprietor wọn ní orúkọ ilé kéwù wọn sún náà nìbàdàn tó máa ń pọ́n lé yẹn náà proprietor wọn ń bẹ̀ máa fáwọn tó náà dókítà yẹn ní kúnlẹ̀ kí gbogbo wọn káàkiri bẹ́ẹ̀ bí òun bá máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn oníbídíà kí ni wọ́n kọ gbogbo yín bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà gbogbo yín ṣe tán ṣe bẹ́ẹ̀ náà ní Nuratullahi náà ń kílèmù níwọ̀n Nuratullahi yẹn náà ilé kéwù sún náà tó lò lọ́gbèsè ayé rẹ̀ ilé kéwù Ìbàdàn ni àwọn àfáà rẹ̀ làwọn nàkíbù ju aláì olódo tó lè tiẹ̀ ti kú yìí tóun ò tẹ̀ mọ́ tó máa bídíà kò mọ́ tó máa jírù kódà kò mọ kankan nú ẹ̀sìn kò kankan yé gbogbo wọn copy and paste tí n bá wá lálàṣẹ gbogbo yín ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ tèmi náà pẹ̀lú ìmọ̀ ẹ kó ti tírà ẹ kó ti àdìsí ẹ kó ti reference ká ti ẹ̀rí ẹ̀rí nǹkan kan tẹ́lẹ̀ sọ ń gbèsè ayé àfi èébú ni ìyà ń jẹ mí ni ebi ń pa mí ni mo ti ń lù sí fọlọ́wà ni lèmi ṣe ń ṣe kinní kan mo ṣe ń tákù ní ìwọ Nuratullahi àti àwọn ọmọ ìyá yẹn náà àwọn Abíọ́nà bí Abíọ́sẹ̀ yẹn náà àwọn ọmọ àfáà àwọn ọmọ kéwù bàbá yìí nìyẹn bàbá àbúrò yìí mọ tó ń sọ pé tẹ̀bílíìgì ní dáadáa tẹ̀bílíìgì náà lóore tiwọn àbúrò yìí mọ ọ̀rọ̀ àbúrò yìí mọ náà kéèsì ọ̀tọ̀ ní ti àbúrò yìí mọ yẹn náà mo kàn ṣe ń wá àbúrò yìí mọ náà ni mo ṣe ń wá àbúrò yìí mọ náà ni níjọ́ tí n bá ṣe tán tí n bá gbá àbúrò yìí mọ tí n bá mú àbúrò yìí ń fún àbúrò yìí mọ tí ń fún báyìí pẹ̀lú àwọn dẹ̀lílì láì ní fi fún tẹ́ fi mọ̀ pé àbúrò yìí mọ yẹn náà
ìyẹn ń dàbí àwọn Pàṣọ àtòṣùpá ni nígbà tí yẹn náà ń kọ fújì ni èmi ò tẹ́ rí nǹkan kan tó gbóyún sọ torí tí n bá wà lórí ọwọ́ mi jẹ́jẹ́jẹ́ tí mo rán bá tèmi lọ tí mò ń sọ kítáàbù wá sún ẹ̀ dẹ̀ fi mílẹ̀ náà ẹ fi mílẹ̀ náà owó ní kí n kọ̀ọ̀kan sí pílátífọ́ọ̀mù mi kí n sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ kí n fẹ̀rí síbẹ̀ ẹ̀rí yẹn ni kẹ́ máa tákù náà ẹ wá síbẹ̀ bẹ́ẹ̀ sí ni máa bí ebu ẹ máa ṣe pé ẹ máa parọ́ ẹ máa kóòtù yà káàkiri àti eléyìí tó wà ní Jordan eléyìí tó wà ń bá àárẹ̀ nìyẹn náà ọmọ kan gbogbo yín ni wàláhì làbín ẹ̀yin olódò tẹ́ ẹ kóra yín jọ tí ebi gbogbo yín náà tiẹ̀ ní tíìmù ẹ ní tíìmù náà ebi lẹ́yìn Abíọ́nà ń bá mi ṣáàtì àjọ ń ṣáàtì pẹ̀lú Abíọ́nà nípa ọ̀rọ̀ bídíà ọ̀rọ̀ pa ṣíbí ọ̀ṣẹ̀ṣẹ̀ bí mo ń ṣàlàyé kíní yẹn fún wa báyìí làdíìsì mo dẹ̀ ń fún instances ó wá fẹ́ fọwọ́dù gbogbo ọ̀rọ̀ mi sí ara wọn tó máa ń fọwọ́dù ẹ̀ ó tún wá ṣe mistake fọwọ́dù ẹ̀ sí mi padà torí mo mọ̀ pé nǹkan tí mo ń ṣàlàyé fún ju ìmọ̀ orí yín lọ kò rẹ̀ làákàyè yín ò lè gbé torí ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ fídíò lẹ̀ ń wọ́n wá sílẹ̀ ń wò káàkiri ọ̀wọ́n apin àbúùbejì ni gbogbo wọn fi ń ṣe àfáà àbúùbejì ẹwà ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀wòrú àbúùbejì yẹn ẹ dákun àfáà làbúùbejì ni àbúùbejì wa mú gbogbo àwọn ọ̀rọ̀ bídíà òun jí tíra ó tẹjú ẹ̀ kodò ó yí upside down ó mú gbogbo kùránì ó darí ẹ̀ kodò ó fọ̀rọ̀ àfáà àtẹ́kùtọ̀ níta fáwọn sọ ó dá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn fún wọn àwọn fọwọ́ rẹ̀ síra wọn káàkiri èyí tí ó sẹ́ndì síyàwó èyí tí ó sẹ́ndì sọmọ èyí tí kálukú wọn ń sẹ́ndì káàkiri wọ́n sẹ́ndì títí ìkọ́tẹ̀tẹ̀ sẹ́ndì ẹ̀ sí mi mo wá ń gbìyànjú àti wá sẹ́ndì tí ṣéèkì náà fi ṣe rọ́dùn kan sọ tí wọ́n tó àṣírí gbogbo òdo ẹ̀ ó ti wá pọ̀ jù kó lọ kíyẹn lọ múrò àbúùbejì máa fi ṣe rọ́dù kẹ́mọ̀ níjọ́ tí mo ṣàlàyé àdíìsì fún ilé tó wà ní Bahrain kí lórúkọ yẹn ná tí máa ya fọ́tò káàkiri báyìí náà ọkọ̀ máa ń wo gbogbo yín ràn ni o kò tí ì ṣe mí ṣe. níbi tí gbogbo yín wà láìla àti ẹ̀ ṣẹlẹ̀ yà ń jẹ yẹn. ẹ̀yin tẹ́yin ò gbá kò kí lẹ mọ̀ nínú ẹ̀sìn tó yé yín. nǹkan tí wọ́n bá káàkiri nìyẹn àwọn eléyìí mi ò wá ní táìmù fún gbogbo wọn mi ò ní nǹkan tí mo fún gbogbo yín lé sí. níjọ́ tí mo sọ̀rọ̀ kúnlẹ̀ fún Abíọ́nà nípa pé ìkúnlẹ̀ Taláró ó ní yẹn Taláró bá wá kúnlẹ̀ tó ń kúnlẹ̀ yẹn tíbi tí ò bá fi bọ́ tó fi ń kí ń kọ́ ṣé nǹkan tí mo fi máa ṣe ní tí máa jòkó tì tí wọn bá fọ̀rọ̀ ẹ̀sìn ni ṣerú yẹn máa jòkó tì tí wọn bá fọ̀rọ̀ ẹ̀sìn àwọn Saheed Shittu àwọn sẹ́ẹ̀tì yín nìyẹn fẹ́ máa bára yín pariwo lé ara yín gbogbo yín jẹ́ máa ń pariwo ní bákan náà tó tẹ́ ẹ bá ti ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ tó dá yín lójú èyí tó wà ń bá àárẹ̀ nì ìkànnì wọn wà ń bá àárẹ̀ nì aláì orúkọ ẹ̀ pa mi lórí ìmọ̀ orúkọ ẹ̀ Ridwan ni gbogbo yín náà yẹbi sẹ́ẹ̀tì náà gbogbo wa náà ọdún mẹ́rin gbogbo wa fi jura wa lọ ó pọ̀ jù lọ́dún méjì lọ́dún mẹ́ta lọ́dún kan ẹ̀dá ẹ̀dẹ́ age mate níyẹn àwọn ti Ridwan ni o Abíọ́nà dàgbà àgbàlagbà làwọn ti wọn àwọn dàgbà àwọn nǹkan mọ́ Abíọ́nà dàgbà ṣùgbọ́n wọn lo ìjà àgbà ọjọ́ orí yẹn wọn lò lọ́jọ́ orí àfáàyàn òun fi làákàyè lífù gbèsè ayé Saheed Shittu tó kọ́ lọ́jọ́ ìyẹn ti àfẹ́tì gbèsè ayé Abíọ́nà yẹn. Because mo wà so disappointed pẹ̀lú gbogbo àwọn ìwà tí gbogbo yín tẹ̀ ń practice tẹ̀ ń convey káàkiri tẹ̀ ń portray káàkiri social media so very disappointed in all of you. pàápàá yẹn tá a tiẹ̀ tó fi sípò pé eléyìí máa ṣọ́ eléyìí ti marry tipẹ́ eléyìí àgbàlagbà eléyìí lọ́jọ́ orí tí yẹn ń respect yín pẹ́ ẹ̀dàgbà àṣepọ̀lọpọ̀ yín ẹ̀gbọ́n ibi tẹ́ ń lo àgbà yín sí ibi nǹkan tí ò ní túmọ̀ ni láti máa ń fò káàkiri máa fi ń fò káàkiri yẹn platform káàkiri even tí yẹn bá jẹ́ni tó jẹ́ àgbàlagbà bá ń la káyè àwọn ọ̀dọ́ máa rí comment ẹ̀ káàkiri anyhow láwọn platform máa bá yẹn jà káàkiri tó yẹn náà ń dá là pé ipò tí yẹn rí gbogbo yín sí wọ́ tiẹ̀ so mo ti wá reduce ipò gbogbo yín mo ti reduce ipò gbogbo yín mo ti reduce ẹ̀ mo ti já wálẹ̀ mo ti já gbogbo yín wálẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn títí dìgbà tẹ́ fi máa ṣe déédéé tẹ́ ṣe dáadáa bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wá wò so eléyìí Ridwan tó wà ní Jordan nìyẹn máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà náà gbogbo àjọ close dáadáa báyìí ẹ wá ń sọ̀rọ̀ nípa àwọn àdíìsì kan nípa pé bóyá náà máa ń ka káfí sátò lè káfí jọ Jímọ̀
máa ka Suratul Mulk kó tó sùn lálẹ́ àwọn tí à ń ṣe àwọn nǹkan tí ò lẹ́rìí yẹn káàkiri bẹ́ẹ̀ wọ́n á ní gbogbo àwọn àdíìsì tó wá nípa gbogbo àwọn nǹkan tá a sọ yìí Suratul Kahfi ni Suratul Mulk kí ẹ̀ tó sùn lálẹ́ ni gbogbo àwọn àdíìsì yẹn dọ̀yìnfà ni gbogbo àwọn àdíìsì yẹn mo wá lọ kó gbogbo àwọn àdíìsì yẹn yóò pọ̀ o pé ọ̀pọ̀lọpọ̀ máa ń bìlíìfù pé tẹ bá ní àdíìsì kan dọ̀yìnfù ó wà so easy kíyàn tó mọ sábàbù dáhàfin àwọn courses tá àdíìsì yẹn fi wíìkì ni but ó gba kíyàn ṣe research mi wàá ṣe library research kó tó conclude pé àdíìsì yìí ò dáa torí pé àdíìsì lè wá from different shade ó ti yé báyìí ní ìsìn báyìí àdíìsì wọn á pọ̀ mọ́ á compile ẹ̀ mọ́ á forward ẹ̀ sílẹ̀ yẹn kankan àwọn kan náà ni tí mò ń sọ yìí kó lè ká wa duha ó ti pọ̀ jù kó lè ká lámtàrà kẹ́yífà pẹ̀lú ìkírà àtòjìnà kò mọ́kà ni o aláìláàdín ẹ̀kọ́ kí ó kalẹ̀ fún ní ẹ̀kọ́ kọ́ ní sẹ́ńtẹ́ǹsì kan kó pronounce ẹ̀ kó lè pé òun ní dẹ̀ ń bú ẹnìkan pẹ́ nìkan ò mọ̀ kí ó ẹni tó já sí pé gbogbo òdílé yín yóò kọ́ kí ó láì ṣe tíra wò tí wọ́n bá lọ gbà fẹ́ ọmọ lè kí ó lọ́dọ̀ ẹ̀ tó jẹ́ àfa àtiwá. internationally gan àwọn àfa lágbàáyé gan internationally gan pé fi eléyìí lẹ̀ eléyìí jìnnà o ẹ̀yin kúrukúru kan tẹ́lẹ̀ kọjá ẹ̀yin nígbà tí ẹ bá kí lọ́dọ̀ àbúrò yìí mọ́tò náà kí o sún náà àbúrò yìí mọ́ fún ara gan kí ló mọ̀ nù kí o sún náà but mo kàn ṣe ń wo gbogbo yín ni mo ṣe rẹ kẹyìn ni tí n bá sì proof rẹ fún ẹ pé àbúrò yìí mọ ẹyìn ò mọ nǹkan kan nínú ẹ̀sìn yìí máa fi ọ̀rọ̀ àbúrò yìí mọ náà fi ṣe rọdùn fún ẹ fi mọ̀ pé tọ ẹ rí kéwúké àtìwọ́tò náà lọ sí Jọ́dánì náà ọ̀rọ̀ ẹ gangan ní máa fi láláìṣe rẹ pẹ̀lú references ló fi mọ̀ pé ó kéré obì lò àwọn tẹ̀ pé ń dọ́kítọ́rù yẹn pòfẹ́sọ̀ yẹn ẹ jẹ́ ká fèsì àwọn yẹn ọjà ká fèsì àwọn yẹn kẹrẹ àṣírí àwọn dókítà ọyá àtàwọn pòfẹ́sọ̀ yẹn náà pé àwọn náà ò jìnnà wọn ẹlòmíín sì kéwú lóòótọ́ o ẹlòmíín travel out ó kéwú lábúrò lọ́dọ̀ àwọn àfa sálàfù ó lọ Jamia Saudi ó lọ múlùkọrọ ní Mẹ́kà ẹlòmíín kéwú lọ́dọ̀ àwọn àfa gidi ṣùgbọ́n nígbà tí wọ́n délé tí wọ́n ti yàwọ́ gbogbo ohun tí wọ́n kọ́ nímọ̀ disappear lára wọn wọ́n wá ń sọ kótókótó wọ́n sọ kátikàti ìbáwọn tí wọ́n lọ kéwú lọ́dọ̀ àwọn àfa sálàfù ní Saudi tí wọ́n dé ni wọ́n padà tí wọ́n ń bú àwọn àfa Saudi ní ìsìn táwọn àfa ẹ̀sìn ni. táwọn afẹ́sẹ̀ làwọn yẹn ni mo wá sẹ́ni àwọn àdìsí yẹn sílé tó ń jẹ́ dídọ́ àníyàn kí wọ́n wà ní Bahrain tó yẹ sí pé tó bá fẹ́ ṣe jihad gbìyànjú àwọn àfáyẹ̀sìn tó lọ máa gbọ́ alukọ àwọn àfá àpọ̀ káàkiri tó wà wọ mọ́tò tó wà lọ máa sáwọn alukọ wọn kódà lẹ́ẹ̀kankan bí nǹkan ò bá tiẹ̀ yẹ gan ní kọ́bẹ́ ẹ̀kọ́ síwèé kọ́bẹ́ fáwọn àfá kankan bó ṣe fásitì fẹ́ kó gbọ́ kó gbà ságbárí pẹ̀lú rẹ́fẹ́rẹ́nsì kó máa bọ̀ nílé ó wá fọwọ́dù gbogbo àwọn àdìsí yẹn ó wá fọwọ́dù ẹ̀ sí àwọn tọ́jọ́ ń tanra wọn àṣé nàkíbù làbúrọ̀rù nàkíbù ju àlá ló fọwọ́dù àdìsí ní sí àwa ìwọ tí o mọ kankan náà àdìsí àwa máàkì àdìsí kan á ní àdìsí ilé wọn ní mọ̀kúbùlù wà mẹ́ pé mọ̀kúbùlù ni wọ́n á béèrè pé ẹni tó máa ń tó àdìsí yìí fún ẹ máa bá yí ẹ jẹ́ mọ̀kúbùlù tó wà ń bẹ àdìsí yẹn ṣé bí tẹ́ bá ní àdìsí mọ̀kúbùlù pé orúkọ ẹni tó wà ń bẹ yẹn mọ̀kúbùlù tó àdìsí yẹn mọ̀kúbùlù ó wà lọ wo ẹni tó wà ń bẹ nígbà tí alahakba àsìkò ti lọ púpọ̀ dínà nígbà tí ẹni tó jẹ́ seyu ifs àbẹni tó jásí pa alárùn lòun gan náà bá náà gba àdìsí lọ́dọ̀ alárùn ẹgbẹ́ ó ní bí wọ́n ti ṣe máa ń lo àdìsí bá ní mọ̀kúbùlù ń bẹ ó ń ṣàlàyé ẹ̀ fún un a ní òkè ó ti yé òun a tó padà wà nílẹ̀ kẹta ó ṣe kíní ẹ̀ fún bí ọjọ́ bíi mẹ́ta bẹ́ẹ̀ inú wa bí mi wọ́n á send a voice note pé ẹni tí ń ṣàlàyé àdìsí yẹn fún yín yẹn tó mọ àdìsí mọ̀kúbùlù tó mọ àdìsí ẹ̀wọ̀n pé Imam Tirmidhi máa ń lo kóòdì kan á lo Hasan Sahih nígbà míì tí ẹni tó wà wá lọ ń gbá àdìsí fún tí wọ́n ń fi Hasan Sahih tó àdìsí fún ẹ sọ fún un pé mo ní olódo ni fọwọ́dù ọ̀rọ̀ mi sí ó wá fọwọ́dù ẹ̀ sí lóòótọ́ níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ mítìnì lórí mi wọ́n ti bẹ̀rẹ̀ sí ní transfer flame of hatred yẹn láàrin ara wọn èyí tó wọn ò tí ì lè sọ̀rọ̀ ń bẹ ń platform mi tó wọn sì dákẹ́ tóun náà ti yọwọ́ láìpẹ́ yìí èmi náà sì ń bẹnu wọn náà tóun náà kọ̀ dákẹ́ síbẹ̀ náà ni gbogbo yín ni mo mọ tíìmù yín mo ti mọ tíìmù gbogbo yín
ogun tẹ̀sí ń sọ láàrin ara yín gbogbo ẹ̀ mo mọ̀ ní nǹkan ráyè torí kò nítumọ̀ sí mi kò nítumọ̀ ó wá fọwọ́dù ọ̀rọ̀ yẹn sí yẹn mo á ní wá sọ fẹ́ nìyẹn pé kó fún ẹ ní rẹ́fúrẹ́ǹsì hadisi yìí o mohadisi wo ló àṣánẹ̀ nígbà tí ẹni fẹ́ fún rẹ́fúrẹ́ǹsì ẹni kí wọ́n fún rẹ́fúrẹ́ǹsì wàláì làzim wá sí orí YouTube táwọn àáfàá mi kàn sọ bẹ́ẹ̀ náà àwọn àáfàá sálàfù mi tí wọ́n fi ṣe wáàsí tí wọ́n lu àwọn àdìsí yẹn ó ti yé àáfàá sálàfù lo àdìsí ò túmọ̀ sọ́pà sí àdìsí dà Sheikh Albani mohadisi ni síbẹ̀ náà àwọn náà láwọn ẹ̀rọ náà àwọn àdìsí mi tí wọ́n àṣà náà tó gbàtà sí. ìyá ti pé kódà Sheikh Munim Salim àyè ẹ̀rọ ni Munim ni adé tíra àwọn kan ń bẹ tí wọ́n tún ń ṣe àwọn ọ̀rọ̀ Albani kan pé wọ́n ní nílẹ̀ ajab nínú àwọn ìmọ̀ táwọn tún rí ni pé Albani àṣánà àdìsí Ibn Duray tó lóun gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Aisha fanabi ní obìnrin bá ti bàlágà kò tọ́ kí ẹ máa rójú ẹ̀ àyàfi bíi àti bíi fanabi wàá fọwọ́ kan ojú àti ọwọ́ àdìsí dọ̀yìn fún ni Ibn Duray kìnìún ọba yàrá Aisha tó lóun gbọ́ ọ̀rọ̀ rẹ̀ kó bá Sheikh Albani dẹ̀ àṣánà àdìsí yẹn lọ́dọ̀ ọrú ẹ̀yin torí yín kú torí yín dọ̀tí tẹ̀ yẹ olódò tẹ̀ kíwé ẹ̀kọ́ kankan yín ìsinmi àìsàn yín yẹn Albani láti sì dá ẹ̀rẹ̀ ni àfáà Albani wọ́n bá wa yanjú ẹ̀ wọ́n tọwọ́ bọ̀ wọ́n wá ní àdìsí yìí dá ẹ̀rí àwọn àfáyẹ̀sì nù. YouTube ní arákùnrin wa ń sẹ́ndì sí mi padà ó wá ń sẹ́ndì YouTube sí mi èmi ń bá yín sọ̀rọ̀ ẹ̀kọ́ ní ìtẹ́mi náà kọ́ tí mo ṣe ń kọ́ tí ì tí ì kọ́ tán kọ́lá yẹn tí ì kọ́ dédé kan ẹbẹ́ yìí náà adé fèsì padà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ tẹ́yìn náà ṣàlàyé títí yín ẹ wá káàkiri àwọn kéwúlérè kẹfìrí ni wọ́n tẹ̀kífìrí ni wọ́n kíní kan ni wọ́n ẹlẹ́mìí ní àfáàyàn mọ kéwù ṣùgbọ́n aláṣejù ni ẹlẹ́mìí ṣe kíní kan ẹlẹ́mìí tó máa ń pera wọn ni pé báwo ni o kéwúlérè sẹ́yìn sì ń gbọ́ kẹsù wà lọ́dọ̀ ẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ mi lè wá ń gbé káàkiri bẹ́ẹ̀ tẹ́ bá kú lórí yẹn máa kú lórí nǹkan rí èmi ò ní kẹ́ ẹ máa ọ̀pọ̀sì nǹkan tí mo bá sọ náà èmi náà ọ̀pọ̀sì èèyàn náà ṣùgbọ́n ẹja ọ̀pọ̀sì ara pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí mọ̀ ṣùgbọ́n nímọ̀ ẹ̀yin tó wá fọ́nì nípa yẹn yíyọ̀ wá nímọ̀ ẹ̀yin tẹ́ wáyé pé kódà ọ̀nà yín jìn débi pé subhanallah torí pé ayọ̀ post àfáà yín Professor Aláró Dr. Gbadebo látúni ni wọn àfáà nu dàrú ní gbọmọba káàkiri yẹn ní conference látúni náà wọn ti ẹ̀pọ̀ báyìí káàkiri àbáwọ̀ post wọn ó dáa ẹlẹ́yìn náà pẹ̀lú ní súnà àbí ẹ̀sìn kíyẹn máa kúnlẹ̀ kò dáa ṣíríkù ní ẹbọ ni ìfọlọ́ aṣọ àfáà yín ti kúnlẹ̀ o kódà ó tún lóṣù kọjá rùkú ẹ á sọ̀rọ̀ lórí ẹ̀ wá yanjú ẹ̀ káwó ẹ ní sọ náà tiwa nìkan ni problem yín tó àyè tí mo ní lẹ́yìn náà tí ń fi bá a sọ̀rọ̀ náà ni èyí tí mo sọ yẹn tó ká má dàrú bóyá pé gbogbo àwọn lẹ́yìn wà lórí súnà o àti àwọn ẹlẹ́yà tí wọ́n jáde àti Saheed Shittu àtàwọn ọmọ ìyá ẹ̀ gbogbo wọn fẹ́ra wọn kaskọ́ọ̀sì ni gbogbo àwọn pòfẹ́sọ̀ yẹn dókítà yẹn gbogbo wọn ti yáwọ́ wọn ti wọnú ayé o ò lè wọnú ayé kó rọ́nà lọ tó bá ti ń wáyé o àwọn gbogbo àwọn pọpọ ọkùnrin tí wọ́n kúnlẹ̀ kiri ìmáwọn àyè tí wọ́n wà àti gbogbo tí wọ́n báwọn kan lọ́gbẹ́ wọn síbẹ̀ báwọn kan ní sáyà wọn ní àpòfù request wọn àwọn ní kúnlẹ̀ kíni wọn nílò ṣókíni àwọn ilé ìtọ́sí ń pariwo tẹ̀blígì káàkiri ní ìsinmi wọn tó bẹ̀ káwọn náà sọ kú mọ̀ tẹ̀blígì ẹjọ́ wọn wá kú kí wọ́n bá káàkiri kí wọ́n máa tara ọgbọ́n wọn ò ní kan ṣe oje ọgbọ́n wọn ò ní kan ṣe wọ́n ṣe fàájì ni ohun tí bọ́rọ̀ ọgbọ́n wọn ṣe kí ni pé jẹ́ ni ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ àwọn apá sálàfù méjì kan kí n fi round up àwọn nǹkan tí mo fẹ́ sọ ẹ̀rí Sheikh Mukbil Al-Wadi rahimahullah nínú al-Makhraj min al-Fitna ní page 193 wọ́n ní fakami shakisin inda doctora fil fiqh al-islami mélòó ẹlòmíì tó ní PhD certificate tó ní doctorate degree nínú jurisprudence nínú fiqh ẹ̀rí wàhùwà la yafqahu shay'an wàláì kò mọ nǹkan kan nínú fiqh kò gbọ́ nǹkan kan yẹn nínú ẹ̀sìn wàkámi shaksin inda doctorat fil hadith ẹlòmíì ní doctorate degrees lórí hadith pé aládìsí ni wọ́n pọ̀ ní Egypt ìgbà náà lọ Cairo yẹn gba ọmọ hadith wọn ń bẹ ewé ẹ̀rí tọ́ ọwá la yafqahu hadithan ṣùgbọ́n ńkọ́ kò mọ nǹkan kan náà hadith torí wọ́n dọ̀tà wọ́n sì ní PhD ní tiẹ̀ mọ́ Nàìjíríà tí màá tẹ̀ tí travel out lọ bú ẹ̀ mo mọ́ ti Nàìjíríà dáadáa mo máa dọ́kítọ̀ kan tó yára pé wọ́n lè yanjú hadith wọ́n sì ń kọ́ bá start inú ìwé
ẹ lọ kàwé wọn wò àti mọ̀ọ́dún àti dọ̀yìn fún wọn lè yanjú ẹ̀. wọ́n ti pọ̀ jù, ojú wa ti là. mo jáde díẹ̀ dákun. gbogbo àwọn institutions yẹn gbogbo máa ń lọ conference ọ̀pọ̀lọpọ̀ wọn, àwọn Islamic tí wọ́n náà ṣe Islamic program yẹn àti ní inaugural lecture gbogbo wọn máa ń lọ. lójú mi tó kí ló ń wí. wọ́n sì ní wọ́n ní PhD. wọ́n tó bá lọ́wọ́ fi certificate jọ́ọ̀jì pẹ́ nìkan nímọ̀ tí ẹ tanu ó sọnù nú tó bá béèrè ẹ̀rí. kékeré fàázi shahadat ẹni tó ń sọ̀rọ̀ yìí graduate ni o wọn lọ́wọ́ àtẹ̀lé pé wọn ò lọ graduate tó ní degree oríṣiríṣi ẹni tó ń sọ̀rọ̀ yìí ó ní fàázi shahadat oníṣẹ́ àwọn shahada yìí àwọn certificate yẹn tó ń dáná wọn gbà yìí wọ́n kàn fi káwọn èèyàn mọ̀ àwọn ni wọ́n fẹ́ fi gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọ̀pọ̀ àwọn èèyàn ni ẹ̀rí torí àwọn ẹ̀tọ́ kan tí ò tọ́ sí wọn kan tó wọ́n káàkiri. ọmọ ọ̀gá yóò ní anka lakob doctor kí ni ọ̀rọ̀ wo ní alias doctora doctor alias title yẹn ọ̀rọ̀ wo ló fẹ́ kó bá wa anta jahilun bi shar'illah tí wọ́n sì jálá ìmọ̀ kan pẹ̀lú sharia Allah. kí wàá ní essence kó yẹ doctor tí nǹkan kan ò yẹ nínú sharia nǹkan kan ò yẹ nínú ọ̀rọ̀ ẹ̀sìn Allah. èkó tó sọ̀rọ̀ mi ń bò mí náà nínú tíra kan tó wọ́n pè ní marhaban ya talibal ilmi ní page 111 wọ́n ní wallahi la qimata lil fiqh. kò sí àpọ́nlé kan kò sí ìdúrídé kan fún fíkìrù fún àgbọ́yé fún alágbọ́yé ẹni tó náà ń ṣe fíkìrù gan. ọ̀làlẹ̀ ọ̀gọ́ èrè àwẹ́lòmí ìzàdọ̀ yáàna àkìdá tá a bá ti rá àkìdá láre gbogbo fíkìrù tó lóun ká lè mọ̀ gbogbo ilmùlẹ̀ àdìs tó lóun ká lè ní tá a bá ti wéṣà àkìdá àti sọnù wàdọ̀ yáàna tàwíìdà tá a bá ti rẹ tàwíìdì ńlẹ̀ gbogbo ẹ̀yin táwọn ọ̀rọ̀ àkìdá ò nítumọ̀ sí kéèyàn kúnlẹ̀ ò nítumọ̀ sí yín kẹ̀kẹ́ nǹkan ẹ̀yìn kò fi bọ́ kọ́ kò fi rún ni ẹ̀rí. àwọn akáàna fi ṣíríkì billah táwọn lọ kó sínú ṣíríkì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà súnnà lẹ́nu ni wọ́n kó sínú ṣíríkì o kò sì nítumọ̀ táwọn ọ̀dẹ̀ tí wọ́n ń tẹ̀lé wọn. láàfà ìdàtàlẹ̀ ayé abàdà wàláyé kò sáǹfààní séyìí kí ìtumọ̀ tó hùn kéèyàn lè mọ̀ tákìdá bá ti parẹ́. wàlá àfásínà lè kùránà kódà káhá kùránì wà àfásínà lè àdìsà káhá gbogbo àdìsì tán wà àfásínà kútùbà láàyè gbogbo àwọn tí ó là láha wà náànú wà kẹrùn náà fi zulumati ṣíríkì tá a sì ti kó sínú àwọn òkùnkùn ẹbọ láàkì mẹtàlánà kò sápọnlé kan fún wa kò sí ìkan fún wa àjẹ kankan àtúntúmọ̀ wàlá nastafida min adal ilmi ìmọ̀ ẹ̀sìn yìí ò lè ṣàǹfààní fún wa tá a bá ti waste àkídà tá a ti rẹ tàwíìdì tá a rẹ ńlẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tàwíìdì tí ò bá ti mú múlẹ̀mí rẹ gbogbo ohun tóun kò lè mọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn ìbádà rẹ ò wúlò ìgbésí ayé rẹ ò ṣàǹfààní tọrọ àkídà ò bá ti nítumọ̀ nínú ìgbésí ayé rẹ tẹ wá fi wọn handle ọ̀rọ̀ àkídà mẹ́ẹ̀lì ṣe bí wọ́n kàn kúlẹ̀ ni ṣe bí wọ́n kàn ṣe kíní wọ́n kàn ń bẹ́lẹ̀ bọ́ ṣe ni kíní kan ọ̀rọ̀ àkídà mi ò sọ àwọn nǹkan mi ò tọrọ àkídà ò bá ti nítumọ̀ sí ẹ ọ̀rọ̀ tawhid òun náà ni àkídà tí ò bá ti jẹ́ lójú tí ò bá ti kankan máa ríra rẹ̀ pa pé tọ́ inú ọkọ̀ tó wà yìí tó bá tán síbẹ̀ kò kúwe kò ṣàǹfààní fún ọ kàlàjà kú dáadáa ó fi ìfẹ́ àkídà ìfẹ́ tawhid ó fi sí wa lẹ́mìí ẹ̀rí ó wà pẹ̀lú nìkan kan wa níbi tí a rí sí ní èní nìyẹn tí a dúró sí ẹ̀rí tí a lè máa lọ gbogbo àwọn oníbídíà yẹn jìnnà sí wọn o ẹ jìnnà sí wọn tó ní bídíà tóun náà ń ṣe bídíà tó ń sọ̀rọ̀ bídíà lẹ́nu ẹ̀rí yóò kò ní fẹ́ kẹ́ ẹ sọ òótọ́ ọ̀rọ̀ fóun ọ̀rọ̀ Ibn Taymiyyah ni inú Ta'arudul Aqli wan Naqli Dar'u Ta'arudil Aqli wan Naqli tírà rẹ̀ nínú volume 1 221 wọ́n àti wọ́n sọ ọ́ ní fala tajidu qattu mubtadi'a ó lè ní bídíà kan illa huwa yuhibbu kitman àyàfi kó fẹ́ràn tẹ̀ háìdì bídíà àyàfi kó fẹ́ràn kitman nusus àyàfi kó fẹ́ràn kó máa háìdì dalil ọ̀pọ̀lọpọ̀ ní bídíà eléyìí tó náà ń pariwo káàkiri mo pe àfáì lórí fóònù nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan báyìí tẹ́ ẹ ṣe lórí platform yín pẹ̀lú àwọn ẹ̀rí báyìí kílẹ̀ rí yín lórí ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ ní ẹ lóòótọ́ ná lásìkò tá à ń bẹ́ nínú ẹ̀ yìí tí ẹ̀ bá ṣe irú ẹ̀ kú sórí Islam ẹ̀yin tó bá ṣe irú ẹ̀ tó wá kú tẹ̀yìn wá kú sórí Islam ńkọ́ máa ń bèrè yẹn kí lórúkọ mi kí lórúkọ yín ìlú wo lẹ̀ ń gbé àfá wo lẹ̀ máa ń gbọ́ wọn ní sọ̀rọ̀ ọmọ ẹ̀sìn nílé ẹ̀rí alẹ́tì tó khalifuhu oníbídíà ọwọ́ yuhibbu kitmani nusus alẹ́tì tó khalifuhu
yóò máa fẹ́ràn kó máa háìdì àwọn nọ́ọ̀sù àwọn rẹ́fẹ́rẹ́nsì tó ọ̀pọ̀sì nǹkan tó ṣe ni yóò fẹ́ràn kó máa háìdì ẹ̀ kò ní fẹ́ kábẹ̀ wàyúbù gídò ha á máa bínú ẹ̀ lákàá fún wọn wàyúbù gídò ìzìhàrọ̀ ha á tún máa bínú kó fi hàn án ẹ̀rí rìwà àyàtà ha kó lọ mú wá fún un pé ẹ̀rí báyìí ń kọ́ kò ní fẹ́ kó kábẹ̀ fún un wàtà hádùn sàbí ha á tún wá èyí tí kó máa fi sọ̀rọ̀ wàyúbù gídò mà yẹ fàlù láàlẹ́ka kò ní fẹ́ràn á tún máa bínú sẹ́ni tó bá tún wá ṣe kí ni o tó bá máa ń fi àṣìṣe ẹ̀wọ̀n á wá tún máa bínú sẹ́ni tó tún wá ń ṣírò bídíà tó wọn náà ń ṣe yẹn àwọn àáfàá tí wọ́n ń rọ́dà oníbídíà lẹ́gbẹ̀ẹ́ láwọn àáfàá súnnà àwọn gan majority wọn fún ara wọn gan gangan wọ́n tún máa ń rọ́dà oníbídíà míì táwọn náà ṣe kí ni o táwọn náà sì ń ṣe bídíà ẹja dúró báyìí jáde subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh